ológo tòní ọmọ ológo tàná bá a ti wí njó ní kọ́hún. ó kọ́ táwọn èèyàn ń pè yín ta ní sinú. bẹ́ẹ̀ ni ológo tòní ọmọ ológo tàná bàbá tó bí wọn lo ògo láyé nígbà tí wíṣẹ́ Ádámù bẹ́ẹ̀ ọ̀sá àfa ọ̀hún tíṣẹ́ Ádámù jù àpò wàláhì làásìm ọba sì rẹni tí ojú sí Ádámù lọ́ngbà náà yá jáde wọ́n wá sọ tí Ádámù ọsọ kó wá sápò ni. àmọ́ àwọn àfa àgbà náà gbogbo wọn náà sọwọ́lẹ̀ wọn ò bá wọn fa ìmọ̀ bẹ́ẹ̀ ń gbà mí tẹ́lómi ò ní sọwọ́lẹ̀ tí wọ́n máa bá wọn dù gbogbo àfa àti ń bẹ lásìkò Sheikh Ádámù gbogbo wọn ni wọ́n pawọ́pọ̀ wípé Ádámù jù wá lọ alidáyé sin àmọ́ gbẹ́sẹ̀ méjì ọba ara wájú ó tún ju ara wájú lẹ̀ ni ọjà wọn débi tí wọn ò lè bá tó fi kú láyé kọ́dà ń gbà sí Ádámù kú láyé wọn ò tún rí bá. Allahu Akbar. sáà pẹ́lú mi tó bá ti kú láyé tán àwọn tó kọ́ wa ní alihamudulilayi ayẹsẹ̀ wa àwa bá àjà jùlọ wàláhì wọn ò rí bá wọn sì jù wọn lọ. Allahu Akbar. so bàbá tòní náà tún wá ní òun náà tún já kó wálé bàbá tòní náà tún ju kó wá kù ni ẹni ọba gbà náà ni ọgbà ẹni tí ọba nígbà kò nígbà. Hayyakumullah. àmọ́ gbogbo ẹni tí ọba gbà fún Sheikh Adam tọ́jà àfa àtọ́jà kójú ọ̀nà ìsìlámù yín nírìn kọ́ wá gbà fún Sheikh Adam ń bá òkú Sheikh Adam sọ̀tà ọba Sheikh Adam sọ̀tà láyé àbáwọn bàbá rẹ̀ bá Sheikh Adam sọ̀tà láyé òun náà tún wá ń bá òkú wọn sọ̀tà lónìí ìjọta àdáwà ni àdáwàtò albagdọ́ ó ti bá wọn ìjẹ́ ọ̀tá yẹn àti kórìíra ni fún Sheikh Adam òun náà tún wá wàrà sáré wá wàrísà Suleimanu Dáúdà anábi Suleimanu ajogun nubuwa ni àmọ́ bẹ́yàn bá wàrísà àdáwà lẹ́ni Sheikh Adam táwọn bàbá tó bí ọ àbáfà rẹ̀ ọba Sheikh Adam sọ̀tà ń gbà tí ń bẹ láyé ìwọ́n wá jogun wọn lónìí ó tún wá ń bá òkú Sheikh Adam ṣe fàǹfà ó tún gbà náà Sheikh Adam lo ayé bó ti lóhun nígbà náà ọgbà wọn tún kú tán ó tún lọ́gbà náà ni bẹ́yàn bá wá rí bẹ́ẹ̀ Al-Qur'ani ti wá pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim èyàn ká tó lọ bí a ń lọ ni. wa man yushakiki rasul la min ba'di ma tabayyana lahul huda wa yattabi' ghayra sabilil mu'minin nuwallihi man tawalla wa nuslihi jahannama wa sa'at masira. wa man yushakiki rasula min ba'di ma tabayyana lahul huda wa yattabi' ghayra sabilil mu'minin barakallahu fika nuwallihi ma tawalla wa nudhillihi jahannama wa sa'at masira. ó kéwú èso ń kéwú ọ̀ ń gbọ́ lẹ́nu àwọn tó ń kéwú ni ó ti yé báwọn wọn wá ń ròyìn Sheikh Adamu dáadáa fún ọ wọn sọ gbèsè tí wọn ṣe tí wọn náà sì rí tó yẹ pé iṣẹ́ tó hàn níṣẹ́ Sheikh Adamu kì í ṣe tó pamọ́. Masha Allah. Sheikh Adamu ọ̀pamọ́ fáláwọ̀ funfun bẹ́ẹ̀ ni ọ̀pamọ́ fún aláwọ̀ dúdú ọwọ́ bá bẹ́ẹ̀ bọ́ ọba wa tiẹ̀ bá Sheikh Adamu láyé ṣe bọ́ ọba orí pa wọn ó sì bọ́ ma wọn Masha Allah. ọba ṣẹ́ tí wọ́n ń ṣe níṣẹ́ takuntakun tí ó dùn gbà kan wa man yushakiki rasula ọwọ́ lọ gbà fún babalágége tàná ọ̀tún gbà fún babalágége tòní. min ba'di ma tabayyana lahul huda. ìmọ̀nà ń bẹ ó ti hàn sí ọ pé ibẹ̀ lójú ọ̀nà ó ti hàn sí ọ pé Sheikh Adam ni rasulul ilmi àwọn lòjíṣẹ́ mímọ́ ó ti hàn sí ọ gédégbé wípé Sheikh Adam náà àwọn náà ní hujjatul islam bayna al-amsi wal yawm. àtànátò ni àwọn ní hujjatul islam bọ́ bá fẹ́ sọ̀rọ̀ tí ó wọ international àbí kó sọ̀rọ̀ tí Sheikh Adam sọ ó lè dá ọ̀rọ̀ kan sọ fúnra rẹ̀ tọ́wọ́ ẹ bá fẹ́ wọ international àbí kó sọ pé qala al-allamatul Iloni Sheikh Adam sọ báyìí bọ́ bá kọ tíra tọ́ bá fi Sheikh Adam ṣe mariyahu tíra rẹ̀ ò ní wọ ayé tọ́ bá ṣe wáàsí tọ́ bá múnú ọ̀rọ̀ tí Sheikh Adam ti sọ àbí nafsi tí wọ́n ti lórí àbí tí wọ́n ti kọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní wọ international kò ní ju bí ó ti sọ̀rọ̀ kò ní jọ̀rọ̀ à ń sọ lọ́jà lọ àmọ́rọ̀ tí ó jáde káàkiri ayé àbí kò mú Sheikh Adam kọ́dà bó kéwú ń bẹ̀ ọgbọ́dọ̀ múlò nínú tíra tí wọ́n kọ kọ́dà bó kéwú ń bẹ̀ ọgbọ́dọ̀ múlò nínú ọ̀rọ̀ tí wọ́n sọ kọ́dà bó kéwú ń bẹ̀ ọgbọ́dọ̀ lónú ń tọ́ mama wọn. wa man yushakiki rasul ọwọ́ lò ní gbà ọ̀ka gidi borí ọ̀n lo agidi ìmàrè ọ̀ka ha ọ̀gbàfẹ́ ni ó ní mímà ọ̀n la gidi kéwù rẹ̀ ò tó nǹkan ọ̀gbàfẹ́ ni ọmọ gbogbo kéwù ọ̀n la gidi má dàmí ló lọ́mọ tó yanjú tó yẹ ọ gbogbo mawadu pátá ni Sheikh Adam ama gbogbo ìmọ̀ pátá lọ́mọ èyí tí ó ké lọ́dọ̀ Lárúbáwá ó ké níyàyí ọwọ́ àmà ọmọ Lárúbáwá ní ìwọ yìí kọjá ní kéwù tá a kọ̀ wọ́n mọ́. wa man yushakiki rasula min ba'di ma tabayyana lahul huda ojú rẹ̀ ti là ó ti mà wípé ọ̀dọ̀ Sheikh Adam náà ni ìmọ̀ sẹ́kù sí ibẹ̀ ni mímọ̀ kú sí markasi la sin mímọ̀ sí bọ́bá ní ma ń bẹ́ mi kan tó ju markasi lọ dákọ̀ bẹ̀ ń a wà sọ fún ọkọ̀ wọ markasi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Masha Allah. ọgbọ ọwà gbà wáyẹ tẹbi ọwà ń tẹ̀lé gẹyìrà lẹbi lẹlẹ mọmìnì
àwọn tí ọmọ ibi tí wọ́n lọ ọ̀n tẹ̀lé lùsà yàtẹ̀bí gẹ́yìrà tẹ̀bí lílé mọ̀mìnì ọlọ́run ní tẹ̀lé mùdírù bàbá alágége tòní bọ́ọ̀ bá ti tẹ̀lé bàbá alágége tòní lùsà lókù tó ọ tẹ̀lé ibẹ̀ náà ní farabalẹ̀ ibẹ̀ ní Champions League wà World Cup ibẹ̀ Club World Cup èyí tí Chelsea gbà wọn orí nǹkan bá ní bẹ́ẹ̀ pé tó bá fọ bẹ́ẹ̀ bá wà lérí fídì nísìn nínú òfin tí wọ́n ṣe nísìn Premier àti ń bọ̀ yìí ẹ bá wà lérí fídì bẹ́ẹ̀ yẹn bá fa ọmọ Chelsea kan lásọ ọ̀daràn yellow card ni ó gbà kọkàn ebe ẹni torí kọkàn fa ọmọ Chelsea kan lásọ yellow card ni ó gbà bọ́ ọba lọ́ọ́ fa bàbá alágége tòní lásọ ó gba yellow card ọ̀rọ̀ àfọ̀n rẹ́ẹ̀dì kún pẹ̀lú direct red card ọ gbọ́dọ̀ fa lásọ ọwọ́ rẹ̀ gbọ́dọ̀ kan aṣọ ẹ̀ World Club Cup yẹ òun náà ni èyí tí ń bẹ lágége lónìí ẹni ọba ti wá lóhun ní tẹ̀lé nùwálé máa ń tà wá la ọba ti lóhun ọ tẹ̀lé lùsà nùwálé máa ń tà wá la kọ́ máa bá lùsà rẹ̀ lọ ìbọn náà ó sì ní hàn sáyé ẹni bá ti lóhun ọgbà ti bàbá alágége tòní kò ní hàn sáyé ni ẹ̀rí ń bọ̀ orí àwọn tí wọ́n pé wọ́n kàn dákọ̀ bàbá la Sheikh Adamu lásán ni wọ́n pariwo tán fi dèèyàn inú ẹ̀ làwà yìí náà wà inú ẹ̀ ni kó wá náà wà orí àbáwọn tajà ọtajà nítorí wọn bínú àwọn jákèmọ wọn fi sí Adamu jẹun kí ni bí ọnu kí ni problem ayé ẹ bàbá ti wá sí jẹun wọn náà lè fà àfáà mi jẹun kó gbé sérí àtẹ bóyá yọta kálí gbogbo àfáà sérí àtẹ káwé tí ó pawó àti èyí tí ó jà owó tí ó mọ̀ wá Mọ̀lánà Sheikh Adamu ni lóòrùn tòní sí ní bàbá alágége tòní náà ni ó jà owó wà nù dìlì jahannama wàzà àti màsíra àdúsílì jahannama bára rẹ̀ sí ń gbóná nínú ọmọ gbóná ń ta torí ìbànújẹ́ òní jẹ́ ọgbádùn wàsá àti màsíra orí bí ọba yìí rẹ̀ dé báwọn tó ọlọ́gbà fún Sheikh Adamu ó tún gbà fọ́mọ ọbẹ̀ obì agídí inú bá ọdẹ máa wá bá a lọ bẹ́ẹ̀ ọwọ́ yẹ pé bẹ́ẹ̀ náà ni kéèyàn fa igbó tán kó sì mú ọtí ọwọ́ bẹ̀rẹ̀ sí bú Sheikh Adamu gbọ́ ó sì bẹ̀rẹ̀ sí bú bàbá alágége tòní àgbákò méjì lọ kọ́kọ́ ṣe kó tó sàgbákò kẹta kọ́kọ́ fa igbó sì ní ọ̀ràn ni ó tún mú ọtí mímu ní ọ̀ràn ni bóyá tó wá fi kólóòsì le tóun náà tún jẹ́ bàbá àgbákò ọwọ́ amú ìhùn tán ni wọ́n ń lè nanú mú Sheikh Adamu àgbákò wá di ọwọ́ kẹsùrà ti àgbákò àbí ọwọ́ kẹsùrà àgbákò ọgbọ́ kẹsùrà àgbákò rẹ̀ wá pọ̀ ọwọ́ lè kàn sí ọlọ́run máa fi mí sínú àwọn tí kò ní ma bi tọ́lọ́run wà ọlọ́run tí wá sínú àwọn tó ma bi ọlọ́run wà ọlọ́run sá wọlé anabi Muhammad bàbá àsàlẹ̀kùn dára fún bàbá alágége tóní ọlọ́run Muhammad rasulullah lìyílá fi kaba wọn ká sí bẹ̀ nkúndùn bẹ̀ bismillahir rahmanir rahim lìyílá fi quraish lìyílá fi imla kasi tayi wasi aliyabu rabba hadha albayt alladhi ata. àgàrà òkun làwùsà sẹ́rí àwọn èèyàn tí wọ́n ń bẹ lọ́nà comment section bẹ́ẹ̀ni àbúrò òní ṣe yóò wọ́n máa ń gbọ́ iye tí wọ́n ní ti jùlẹ̀ wọ́n ti wọ́n. wọ́n ti mọ ibi tí ń lọ àwọn eléríire nù ni abẹ́lómi ń jọ́tán bí ẹlòmíì fa omi eribu wẹ̀wẹ̀ ẹni ó gbẹ̀bí fún ya rẹ̀ eléribu ló ń tọ̀hún ẹni ó wá gbé lọ́wọ́ ń jọ wọ́n fari rẹ̀ eléribu ni ẹni ó tún fari ẹ̀gẹ́ eléribu lòun náà ẹ wá wo ya àgbákò eribu ègún tí ń bẹ lára wọn bọ̀ wá nígbà wọn tún wá dá abáríkà níjọ kẹjọ tí wọ́n gbá wọn gbó kọmọ jáde ẹni ó gbó kọmọ rẹ̀ jáde àfa àtọ́lọ́hún tún yọnu sí ẹgbẹ́ àánú wa àtọ́lọ́hún tún dùn báwo lọmọ náà ó ṣe wa mashrabu haramu wa mataamu haramu wa gushi abil haram fa anna yustajabu lahu báwo ni ruwọn tọ̀hún yóò ṣe wá lọ́rọ̀ rí lẹ́nu ọgbọ́ bó ti rí nù kò ní lọ́rọ̀ rí lẹ́nu àtẹni wọn bá jẹ́ líríire ní dá àwọn ẹni ríire mà. Ìmámù Kanda. Ìmámù Kanda mẹ́fẹ̀ àwọn olóde ànánu ni níbi òkú àná wọn. Ìmámù Kanda jáde tán. bẹ́ẹ̀ni púpọ̀ Ìmámù Kanda wa lè gbé irú àga yìí wá. La ilaha illallah. àwọn yẹn wá ń wí pé bàbá àtàyè ṣe ń gbé àga kini wọ́n ṣe bí ẹ bá jẹ pé ìtìsọ́ọ̀lù ruh bi ruh ó ti báwọn ẹ̀mí yẹn má ọgbọ́ síra wọn tí kì í bá ṣe bẹ́ẹ̀ ó já sí pé irú àga tí Ìmámù Kanda ó gbé jáde ó wá jẹ́ irú àga tí ì fi ń jòkó. ọ̀rọ̀ wa ń ṣe déédéé bí ìgbà tí pé ayyukum yati ni bi arshiha qabla an yatuni tani o bá ń gbé àga wọn wá wa qala alladhi kini kan inda ilmu min alkitabi ana atika bi qabla an yartadda ilayka tarafuka o to di po seju o laju èmi náà ń laju báyìí ní bá àga níwájú mi bàbá wa gba bàbá wa al imam al Gambari imamu rí ẹni Ọlọ́hun bàbá imam Gambari imamu rí ẹni Ọlọ́hun tó jogún rí lọ́wọ́ àwọn tó bí wọn Ọlọ́hun sa jẹ́ mi ogun kó jí wọ́n pẹ́ láàyè náà bó ti ṣe bàbá wa imamu àgbà lónìí tí wọ́n jẹ́ tí wọ́n sì ń lò lọ báyìí tọ́lọ́hun ní tìjí ọtán nísìn bẹ́ẹ̀ ni kó ṣe bàbá Ìmámù Gàmbàrí náà kó ṣe bàbá Ìmámù Málé tí wọ́n ń lò lọ bẹ́ẹ̀ tí ó sì ní tán nísìn bẹ́ẹ̀ ni kó ṣe bàbá Ìmámù Gàmbàrí bẹ́ẹ̀ ni kó ṣe bàbá wa Jánásì bẹ́ẹ̀ bàbá Ìmámù Gàmbàrí ẹ̀rú wa ń sì ń gbọ̀n bí mo jòkó pé kí n jòkó lérí àga mo ní níwájú bàbá wa Ìmámù Gàmbàrí bàbá Ìmámù Gàmbàrí ní jòkó ń bẹ̀ o ti bá wọn Sheikh Alimi lọ́gbàgà fún ọ gbogbo àwọn ẹni Ọlọ́run lọ́gbàgà fún ọ jòkó ń bẹ̀ láṣẹ àwọn kí n jòkó lérí àga náà mo wá jòkó lérí àga ni
Ayakumullah. ó ti yé báwọn ẹ̀rí pa adúgbò lọ́dọ̀ Ọlọ́run Alhamdulillah. èyí wọn kan tó ń bí ẹlòmíín nú lọ́tọ̀ ó sì lè jòkó nílá wọ́n ti lè gbàdúrà ga àwọn fún mi má bínú èmi kí wọ́n gbé fún wàláhì Sheikh Adamu ni wọ́n gbé fún wàláhì kì í èmi kọ́ Masha Allah. wàláhì Sheikh Adamu wọ́n gbé fún. Mọ́mọ́ wọ́n sì gbé fún yín. bọ́ bá yẹ pé èèyàn náà bá wá ń ṣe rí ibú kí tá ń tako iléeṣẹ́ Adamu tá ń tako bàbá Sheikh Adamu tá ń tako lórí wa tí wọ́n àgbàdà fún wa àbí kó tún gbà yìí tí ń bẹ́ ń dìyàn fún bẹ́ẹ̀. Ìmáàmù Kanda náà Ọlọ́run má jẹ́ ó burú fún yín láíláí kó tó máa kún yín sí jù báyìí lọ àti gbogbo àwọn àlùfáà alápapọ̀ àwọn náà ti wà nínú wọ́n ti wà nínú ọgbà báyìí barakallahu fika ya Qasim. bàbá ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ lánàá dùn máa wọn. ok ọ̀rọ̀ wọn tún wà kádà rẹ̀ sí ẹni láti gbà tí wọ́n ti ń jẹ mọ́mù ńlọrin òkè ò jẹ mọ́mù ńlọrin. bẹ́ẹ̀ni wà á yà hàtà kò sí lè wọ́ọ̀kì bẹ́ẹ̀. kò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ ẹni tí ó máa jẹ ìmáàmù Ìlọrin òpè owó gbọ́dọ̀ jẹ Masha Allah. kọ́dà ẹni tí ó jánásì Ìlọrin ògbọ́ gbọ́dọ̀ jẹ. Masha Allah. bàbá wa jánásì tòní bàbá wa jánásì tàná ìmà bàbá wa jánásì tòní gan-an ìmà ó di dókítọ̀ kó sì jẹ ajánásì Ìlọrin kó sì jẹ dókítà Allahu Akbar. in Arabic inú èdè Lárúbáwá yìí gbogbo ẹni tí ó bá jẹ oyè ni tí ó dùn ṣáájú òun nílọrin yà yìí láti ìgbà tí ń ti ń bọ̀ wá aláìmọ̀ kan ọ̀jẹ̀rí òpè ọ̀jẹ̀rí Ayakumullah. títí wá dòní náà wo squad tí wá ń bẹ́ẹ̀ lónìí irú squad tí ń bẹ́ẹ̀ lónìí èrò pé lọ́rin nínú squad rí Ayakumullah. squad eléyìí pé púpọ̀ ó ta. la ilà bí wọ́n bá pín ọgbọ́dẹ bá pín mẹ́rin táwọn bàbá wa bá pín ra wọn tí bàbá àmọ́ wa gbà táwọn ní ń lọ báyìí wọ́ mamman mali wọ́ lọ báyìí Imam Gambari wọ́ lè mú bẹ́ẹ̀ lọ́wọ́ ajánásì ọkùnrin Ọlọ́run yóò dà fún ọkọ̀ Qasim wọ́n mú bẹ́ẹ̀ wọ́n mú bẹ́ẹ̀ lọ́wọ́ tí wọ́n wá pín ra wọn bẹ́ẹ̀ gbogbo bí wọ́n bá dé bí wọ́n bá ti pàdé Imam Mali ohun tí ń bẹ lẹ́nu bàbá àmọ́ àgbà wọn fọ̀ jáde ọ̀rọ̀ tí wọ́n sọ náà nù wọ́n bá pàdé bàbá Imam Gambari ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ náà ni ó jáde mẹ́ gbogbo ẹ̀ ó sì dùn ní tí ó bó ti rí nu bí ó yìí ti máa rí lọ náà nù ni Ọlọ́run wọn sàlékún dáadáa fún wa. naam kó tó di pé a lọ nafsul mawdu torí ọ̀rọ̀ Sheikh Adamu àní sọ́tàn pẹ̀lú ògùn Ọlọ́run ní ẹ̀rípì lánàá torí òde bàbá Imam Kanda òun ni òjì àrí halkọ̀ sí lánàá tọ́ra àtúndarí sọ̀rọ̀ méjì ká tó wọlé lánàá bí aago mẹ́fà bọ̀ ayé ẹ̀kọ́ mọ́ wá ní pẹ̀lú ògùn Ọlọ́run lónìí á ṣe èyí tá náà àmọ́ lọ́tún la Friday pẹ̀lú ògùn Ọlọ́run torí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí ọ̀rọ̀ tá a fẹ́ tẹ́lẹ̀ díẹ̀ ni a sì yàn díẹ̀ ìgbà tí Ọlọ́run bá ní kí a parí rẹ̀ ká tó mú padà sí àwọn chapter omi tí a gbọ́dọ̀ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nǹkan máa yí àwọn èèyàn bóyá ìmọ̀ ayé wọn ni ò jẹ́ kí bí wọ́n ti ń gbé ọ̀tẹ̀ Sheikh Adamu àti mùdírù lé ẹlòmíì lọ́wọ́ náà lọ́gbà wọ́n wá ń rùkì àmọ́ àwọn máa wá ṣàlàyé fún wọn gbọ́kọ́ sí a máa wá sí kíni a máa ṣàlàyé fún wa bí a bá wá ṣàlàyé ẹ̀ dé ẹ̀ ń fi ọgbọ̀n ṣẹ́jú ṣàlàyé díẹ̀ lónìí a máa wá ba lọ bẹ́ẹ̀ à ní ṣe tán lẹ̀ kan náà ó ti yé Mọ̀lánà Sheikh Adam ẹni tí wọ́n fi ju gbogbo àwọn àfáà tí wọ́n jọ lo ìgbà lọ òun lè mí ọ̀sọ̀ yìí ètò Sheikh Adam fi ju àwọn àfáà tí wọ́n jọ lo ìgbà lọ èyí wọ́n èsì ṣe pé àwọn àtàjọ lògbà wọn ò tóbi wọ́n tóbi ẹnìkan náà ni ọ̀sà ṣáájú ètò wọn fi jù wọn lọ yàtọ̀ fún ọ̀rọ̀ mímọ̀ ní àṣírù wọn láwọn tí wọ́n á sọ̀rọ̀ àwọn number one ọ̀kọ́sẹ́ ni wọ́n máa kéwú tó Sheikh Adam first èyí tí ò rújú torí ẹ̀ǹṣíta àmọ́ àbẹ̀yìta torí mùtàfà nínú ní Sheikh Adam kò sí fún nìkan má dà kan nínú kéwú tí Sheikh Adam ọ̀wọ́ ìsàlẹ̀sàlẹ̀ odò níbẹ̀ tí wọ́n máa jẹ́ gbẹ̀rẹ̀ lọ àwọn àfàgbà náà gbà bẹ́ẹ̀ wọ́n bá takọ̀ àmọ́ mú ọ̀rọ̀ kọ̀ọ̀kan táwọn àfa kọ̀ọ̀kan tán jásùkò wọn táwọn náà sì jẹ́ jíǹkò tán sì jẹ́ onímọ̀ tán jẹ́ àlìjànnú bí mímọ̀ tí gbogbo wọn fi sọ̀rẹ́ndà yìí pé eléyìí jù wà lọ. number one. ẹlẹ́ẹ̀kejì nípa ọ̀làjú Sheikh Adamu tún fi ọ̀làjú jù wọn lọ. wọ́n lajú débi pé wọ́n tún la àwọn àfa mi lójú pé ẹ lajú ẹ kú òun bí ẹ wà ní àti ẹjẹ́ abọ́ sí new system. ọgbọ́ ẹjẹ́ akú òun bí uslubul qadim ila uslubul jadid ẹjẹ́ upgrade Sheikh Adamu ní ọ̀làjú ju ọlọ́làjú jù wọn lọ. ó di mélòó. ó di méjì bàbá. ẹlẹ́ẹ̀kẹta níbẹ̀ òun ni wípé Sheikh Adamu inú ọ̀làjú wọn náà ni bàbá fi ìtàn ni wọ́n fi ró ìgbésí ayé wọn níjọ́ tí wọ́n ti bí wọn ìtàn ni títí tí wọ́n fi lọ 75 years ẹyọ kankan òrùdúnú tàn Sheikh Adamu ọ̀pọ̀ àfà ni wọn ò ní ìtàn àkọọ́lẹ̀ àmọ́ Sheikh Adamu ní ìtàn àkọkalẹ̀ wọ́n kọ ìtàn fa wọ́n kọ ìtàn débi wípé tí ń bá kú ẹni tí ó kírun sí mi la Sheikh Adamu sọ. Allahu Akbar. iye àwọn tí ó kírun sáwọn la. bí wọ́n ti sòkú wọn. bẹ́ẹ̀ni Sheikh Adamu ṣàlàyé. inú mẹ́sàn-án wọ́n mẹ́sàn-án bàbá Ìmámù Àgbà yìí. Allahu Akbar dawallahu hayatahu. ó ti báwọn èyí tó jẹ́ ti Shehu Yahya bàbá lókè Agodi wọ́n sọ síbẹ̀. Allahu Akbar. èyí tó jẹ́ tàwọn kọ̀ọ̀kan wọ́n tún wá sọ bí wọ́n ti sòkú àwọn kọ́ra àwọn tó ń so oúnjẹ táwọn èèyàn jẹ níjọ́ ìfìdá ibi òkú àwọn tẹ fáwọn èèyàn lóúnjẹ báyìí láṣẹ. Allahu Akbar. ọgbọ́ wọ́n ṣètò gbogbo nǹkan kalẹ̀ létòlétò ìtàn á fi dé àkọọ́lẹ̀ sí ni gbogbo ẹ̀ hayakumullah ta ńlá kọ́ọ́lẹ̀ ẹrú ẹ̀ nínú àwọn àfa. òun ni hayatu Sheikh Adam àti lílọ wọn kò dàrú hayakumullah ọjọ́ eré wọn ò sì dàrú níjọ́ tí wọ́n bí wọn gbogbo tíra wọn ẹ̀ bá ọjọ́ tí wọ́n bí wọn bẹ́ẹ̀ o ti bá inú tan wọn
ìjọ tí wọ́n sì kú láyé gbogbo ọ̀dàrú kò sí nǹkan kan tó ìtàn Sheikh Adamu dàbí ìtàn Ànábì Muhammad sallallahu alaihi bẹ́ẹ̀ pé wasallam. ìtàn Ànábì òrùjú lájọ tí wọ́n fi tibí tó fi kú Kílíà. gbogbo ànábì Ọlọ́run yòókù ìtàn wọn fi ń kún àwọn èèyàn ń bùkún àwọn èèyàn bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfáà tán bá ṣe Adamu lùgbà àwọn èèyàn ń bùkún tẹlomi wọ́n bu ọjọ́ ìfẹ́ lomi tí ò tó Allah. wọ́n bu iṣẹ́ tẹlomi ò ṣe wọ́n bu sínú sẹ́rẹ̀ Allah. àmọ́ ti Sheikh Adamu wallahi kò rújú Akramakumullah. so èyí ń náà ara àjùlọ pé èèyàn ọ̀làjú kan nìyí ń náà ẹni títan rẹ̀ ọba sì dàrú orúkọ rẹ̀ ò lè dàrú Masha Allah. Ó di Ó ti- mẹ́ta sangilinti. sangilisi èyí ń èyí ń tàfáwùtù kanu ọgbọ́ Àjùlọ. tàfáwùtù kan nìyẹn àjùlọ kanu Ẹ wá àkádà rẹ̀ fi àwọn àfa àgbà náà sí. àwọn náà wọ́n gba àwọn jọwọ́lẹ̀ Hmm. àbí táwọn ọmọ bá ń pé ńgbà náà bákan lórí ìhùn rárá àwọn tàná juwọ́lẹ̀ Rahimahumullahu jami'an. ó ti èyí ń jẹ́ ẹyọ kan Kan. ẹlẹ́ẹ̀kejì ń bẹ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní táwọn máa ń sọ nípa Mọ̀lánà Sheikh Adam táwọn èèyàn máa ń ròyìn pé a kàn ń rà á fún wọn ni ọ̀pọ̀lọpọ̀ ọlá pé àyíká tíra Sheikh Adam ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn àti gbogbo ìṣẹ̀lẹ̀ wọn àwádìsù wọn èyí tó ti ṣẹlẹ̀ sí wọn kọ́dà àtàntọ́ ṣẹlẹ̀ sí wọn tó jẹ́ opposite àbílẹ̀ ń pè negative side bàbá tún sọ sínú tíra èyí tó bá wọn tó jẹ́ orí wọn sọ èyí tó bá wọn tó tún jáde owó Ọlọ́run bàbá tún sọ sínú tíra gbogbo nǹkan ní Sheikh Adam wọn tí ọ̀rọ̀ Sheikh Adam dàbí ìgbà tí láyé òde òní àwọn tí ń ṣe TikTok tí wọ́n ti lásà màmá TikTok tó yẹ pé bọ́n àti ìyàwó bá jà nílé nísìnyí ń bọ̀ wá TikTok nù ń bọ̀ wá rojọ́ fún TikTok pé tó wọn àti ìyàwó ń jà nísìnyí o yọ wá ro gbogbo ẹjọ́ àwọn ará mídíà ni wọ́n máa bá wọn dá sọ̀rọ̀ nulẹ̀ inú àwọn tí wọ́n ń dá sọ̀rọ̀ nulẹ̀ tóun náà ń dá sí ọ̀kọ̀lọ́kọ̀ Inú létí ẹnu tó. inú lè ṣe nóòtò Allahu akbar. abẹ́lómi tó yẹ pé tó bá fẹ́ tí bá ń dán lọ́wọ́ yóò ṣe TikTok bó bá dáná tán bó bá gbé sóúnjẹ gbogbo ẹ̀ yóò ṣe bí bó ti rí lọ́dọ̀ tiwọn bẹ́ẹ̀ ni Sheikh Adamu fi ìgbésí ayé wọn wọ́n fi ṣe àkọọ́lẹ̀ gbogbo ilmiyan wa akhlaqiyan wa diniyan Mo jẹ́ nǹkan kó sọnù. wọn àjẹ́ nǹkan kan sọ nínú nǹkan wọn Hayyakumullah. ọ̀tọ̀ understand Àgbọ́yé bàbá. òun ni mo sọ ń dárò pé ńgbà wọn fẹ́ bẹ̀rẹ̀ markas kéèyàn ọkọ bẹ̀rẹ̀ markas tó wá ní markas òfùdí kàrúhì ọ̀sẹ́ ni wọ́n sọ rú ẹ̀rí láyé fún lékéwù rẹ̀ rí pé ẹ ti máa pẹ́ ẹni ìpìlẹ̀ ọfẹ́ ẹni ìfẹ́ ṣiṣẹ́ ni Ní ambition. wọ́n ní ambition ni kí á ní markas òfùdí ka 1952 tí wọ́n fi markas ilẹ̀ ó ní mo yọ̀ǹda ẹ̀mí mi fún ọ èyí tó bá dẹ́ pé bí n bá kú lórí rẹ mo kú mo fara mọ́ kí n kú torí rẹ torí wọ́n markas yìí ta ló ń tọ̀hún tó lè fi ẹ̀mí tó sọ pé òun fi ẹ̀mí òun dílé kéwòn rí ẹ ti mọ̀ pé àbáyé ambition pé mo fẹ́ ṣiṣẹ́ ok àwa rí bẹ́ẹ̀ èyí tó wá sọ lẹ́ẹ̀kan wípé ọ̀tá Bẹ́ẹ̀ni sà. bó lọ́tà ṣe pọ̀ fún Sheikh Adam Sheikh Adam bẹ́ẹ̀ ni sà. ọ̀tá pọ̀ mo ti sọ́njò ní iná Naam. àkọ́kọ́ ni kí bọ́lọ̀ ti ṣe Sheikh Adam kò sẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ tí ò ní lọ́tà olódodo ni Sheikh Adam olódodo yẹn ni wọn yẹ kù láti sòdodo yẹn òdodo ọ̀rọ̀ Naam. alámọ̀ọ́nà ni Sheikh Adam Ó di méjì. ó ti yé báwọn ẹni tó nífẹ̀ẹ́ ọmọ làkejì bí ara rẹ̀ ni Sheikh Adam Ó di mẹ́ta. ó di mẹ́ta ẹni tó lè tọrẹ ni Sheikh Adam ó di mẹ́rin ọwọ́ ajẹ́ni tí kì í bínú orí ẹnìkan Ó di márùn-ún. tó wọ́n tó bá nírú àwọn nǹkan yìí lọ́wọ́ yóò ní pírọ́blẹ́mù ọ̀tá Ìkọ̀kan nu kíní yìí oore kọ̀kan. bẹ́ẹ̀ ni tọ́ra wọn fẹ́ káwọn èèyàn jọ àwọn wọ́n ti ní jọmí òkúrò nídà wọ́n fẹ́ kí wọ́n dàbí bí n ti ń ṣe yìí máa ṣe bẹ́ẹ̀ ìwà àfáà tó ń bínú ọmọ kéwù rẹ̀ má bínú ẹ̀ má yọ̀dọ̀ tá a fà ní. Allahu akbar. ìwà àfáà ṣe ń tọ́lọ́run wa ni òdodo rẹ̀ yìí tọ́ ń ṣe yìí ṣe tọ́lọ́run tọ́nà wa rẹ̀ ẹ má bẹ̀rù olówó má bẹ̀rù ọba má bẹ̀rù kankan làámọ́lẹ̀ bọ́lọ́run ti ní ọ̀la Allah. yọ̀dọ̀ tá a rú ẹni bẹ́ẹ̀ gbogbo orú àwọn nǹkan bá ní fa ọ̀tá Masha Allah. ẹlẹ́ẹ̀kejì bọ́lọ́run ti ṣe wọ́n gan àti tí wọ́n gbé lọ́wọ́ ìmánì gan fúnra rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ní mà púpọ̀ la hazada illa fisnatayn ورجل آتاه الله علما وهو يقوم به آناء الليل والنهار ورجل آتاه الله مالا وهو ينفقه آناء الليل ẹni Ọlọ́run bá fún ní mímọ̀ abẹni Ọlọ́run bá fún lówó jẹgbẹ́ rẹ̀ lọ yọ lọ́tà ìmánì gan ọfà ọ̀tá Jalla jalaluhu. ká mọ̀ ká lè wí ká lè ṣàlàyé ká lè kọ́yàn ká lè fa ó dùn jẹgbẹ́ ẹni lọ èyí wọn gan ọ̀tá ẹlẹ́ẹ̀kejì ń bẹ nínú ọ̀tá àdáwàtú dàkìlíyà ọ̀tá anú ilé Bóyé. ó ti inú àwọn abna ulmarkas Àwọn káàsì gángan. alladhina tarabbaw ala yadil allama Àwọn tí bàbá tọ́ fúnra wọn. tí Sheikh Adamu tọ́ fúnra wọn wa takharraju min markazihi Wọ́n sì jáde. nílé kí wọn Nílé kí wọn. mamlu'atal ulum Lẹ́ni tó kún fún mímọ̀ kẹ́kẹ́kẹ́. wọn kún fún mímọ̀ kẹ́kẹ́ ni wọ́n jáde ńbẹ̀ ọ̀pọ̀ wọn náà tún di ọ̀tá lójú ayé Sheikh Adamu náà Allahu nínú akbar. àwọn tó kéwú lọ́dọ̀ wọn gan-an Gangan. ọ̀tá tún làwọn náà ń jásí pé Sheikh Adamu inú àdánwò tí Ọlọ́run fi pé àwọn anábì Ọlọ́run kọ̀ọ̀kan wọlé má dáadáa o àdánwò tọ́lọ́run fi ró Sheikh Adamu gbogbo nǹkan ló pé fún wọn Ọlọ́run pé fún wọn ó wá fi àdánwò ẹyọ kan tì àdánwò òun ni wípé ẹni ọ̀tá ni ọ́ Allah. ọ́ máa lọ́tà Allahu akbar. wọ́n fi kọ̀ńténà ní Sheikh Adamu wọ́n fi ru ọ̀tá wáyé ọ̀hún gbà mọ̀dírù ti wá jogún ìmà tó sì jogún ìwà tó jogún záàtù Sheikh Adamu gangan ni wọ́n gbọ́dọ̀ jogún ọ̀tá mọ́. Ṣé lóòótọ́? Bó ti rí. òun ní bàbá alágége bẹ́ẹ̀ wọ́n ti lọ́ta tó nígbà mọ̀dírù lọ́ta tó ó ti bá wọn nígbà pé sáàtù Sheikh Adamu gan ni wọ́n jogún ọgbọ́ Àgbọ́yé bàbá. sáàtù Sheikh Adamu gan Ni wọ́n jogún. iná ni wọ́n jogún ni Allah. n tẹ́ ń jẹ́ Adama gan ní bẹ́ẹ̀ lára bàbá alágége wọn ní gbogbo inú Adama sì ní ọ̀tá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Allah. òun ló jẹ́ bàbá alágége tó nínú ọlọ́ta tó bá wọn torí Akramakumullah. èèyàn gbọ́dọ̀ lọ́ta bí mọ̀dírù ṣe lọ́ta yìí
ìmọ̀ àjọ yẹn lójú ní kí wọ́n bá yẹn ṣe wá lọ́ta tó bá wọn bí mo dìrò báyìí wúkọ́ nísìn àwọn yẹn tó bá wò ẹ̀tọ́ kó tó wúkọ́ o wọ́n máa ti gbà táwọn kan ẹ̀yìn àti wúkọ́ tó tó wá di wàhálà. wọ́n jogún ọ̀tá ni. wọ́n bá ti bẹ̀rẹ̀ nísìnyẹn lómi ọmọ sọ kẹ́límà kọ̀ọ̀kan ni wọ́n máa sọ kẹ́límà ẹ̀yọ kọ̀ọ̀kan yọ wà mú èyí tó ń fẹ́ mú lọ́wọ́ yọkàn tẹ́lómi ti sọ ẹgbẹ̀rún kẹ́límà tí ó wò tí ó sì yà sí. inú ọ̀tá balágége inú àwọn kéwú níbo láti àwọn kàtígórì kan sí torí ọ̀rọ̀ wọn ò yé mi. ọmọ mọ́ríkàsì tàbí ọmọ tó kéwú lọ́wọ́ ọmọ mọ́ríkàsì tàbí ọmọ tó kéwú lọ́wọ́ ọmọ mọ́ríkàsì wọ́n wá ń ṣàdúrà fún balágége tòní kó dàkú sàmí. kàtígórì wo làwọn yìí ń wá. ara àdáwà tọ́lọ́run ti sọ wípé ẹ ń fi ọ̀tá tẹ̀lé ọ lérí iṣẹ́ rẹ̀ àmọ́ ọ̀tá tí ó tẹ̀lé ọ̀hún náà ní iṣẹ́ rẹ̀ ó fi máa ga o. sẹ́mi àpọ̀ ta lọ́jà nábì ọ̀sẹ́kù dùn ní. sallallahu alaihi wasallam. ọ̀tá tọ́pọ̀ lọ́jà tí ọlọ́run ọ̀sẹ́kù ọ̀tá tọ́pọ̀ fún Sheikh Adam lọ́jà wọn ọ̀sẹ́kù ọmọ mọ́ríkàsì tán ṣàdúrà fún Sheikh Adam tó wá dákẹ́ tí ó ṣe àmì àwọn ṣàdúrà fún Mudiru wọn ni wọ́n ṣe iná kúlú aláwọ̀ fún bàbá tàná mọ̀ iná àti iná fún bàbá tòní ó wá dákẹ́ iná àti iná àti kúlú aláwọ̀ rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ní dọ́nà tí èkú. Allahu akbar. iná àti iná rẹ̀ tí ò lè dọ́dọ̀ sí Adama Fatiha rẹ̀ àti kúlú aláwọ̀ rẹ̀ ò lè dọ́dọ̀ sí Adama iná àti iná rẹ̀ ò lè dọ́dọ̀ Mudiru gbogbo àdúrà ẹni tí ń ṣàdúrà fún Mudiru kọ́ làdúrà wọn jíṣẹ́ àmánú àwọn tàdúrà wọn jíṣẹ́ lèmi wà inú ẹni wọn náà wà ibùdó yìí náà wà. kò gẹ́ pé gbogbo ẹni tí bá ń ṣàdúrà fún Mudiru làdúrà náà ń dọ́dọ̀ wọn. Allahu akbar. àwọn mímẹ́ tán bá ṣàdúrà tọ́lọ́ ti máa pé inú rẹ̀ ọ̀dà ọkàn rí pé kálukú ń ṣàdúrà ni wọ́n náà ṣe ẹ̀dá mọ́dà ẹni wọ́n àrẹ́sì àdúrà rẹ̀ Allahu akbar. wọ́n àrẹ́sì rẹ̀ wọn ni yóò débẹ̀ àmọ́ àwọn àdúrà tó bá má tán já àwọn olólùfẹ́ gidi tí wọ́n mọ́ láwọn ọmọ kí wúre wọ́n wà sí bọ́dà fún àdúrà náà láti wọlé. wọ́n bá ń ṣàdúrà fún Sheikh Adam tó dákẹ́ fúnra rẹ̀ ó kúkú lè tó wọn tẹ́lẹ̀ kí wọn náà ṣàdúrà kí Ọlọ́run lè ju àlùbáríkà sí wọn náà làkàyọ́ máa kí wọn náà wáyé ìwọ tó wáyé tẹ́nìkan ọmọ pọ̀ nbẹ́ fámìlì yín ìwọ tó kéwú tẹ́nìkan ọmọ kó kéwú ládùúgbò yín ìwọ tó ju àdúgbò tó wà lọ àwọn ṣàdúrà fẹ́ni tí ń bẹ gbogbo ayé ọ̀ wá sàmì yà fi yín wọlé. akaramakum lausa àná Sheikh Adam òní wọn àtọ̀lá wọn náà wà ní fọ́tò ọ̀la. náà ẹ jẹ́ ká tó lọ fọ́tò ọ̀la àlè yanjú ẹ̀ tán lónìí. ẹ sọ bẹ́ẹ̀ sà. àmọ́ torí kí a lè máa rí àwọn hujaj àtàwọn barahin lérí àwọn ọ̀rọ̀ tá à ń bá ń sọ ó ti bá wọn kí àwọn èèyàn máa ṣe túhùmọ̀ sí wa ó ti bá wọn lè aláàánú táhàmù kadhiban ó ti bá wọn wọ́n máa pè wá lókùrọ̀ wọ́n máa pè àwọn ajagun wọn kàn máa sọ̀rọ̀ tíra yìí hasodul munadhabatil islamiyya ó ti bá wọn gbogbo àwọn munadhabat àwọn mutamarat tí Sheikh Adam lọ gbogbo conference ẹ̀wọ̀n nǹkan kò sáà fà tó nírú ẹ̀ hasodul munadhabatil Sheikh Adam nìkan náà ló nírú tíra yìí islamiyya Sheikh Adam nìkan ló nírú tíra yìí wọ́n kó gbogbo ẹjọ́ ni bàbá kọ́ ló kó jọ bàbá Mudiru tó ní ló kó jọ àmọ́ ibi tẹ́ẹ̀tì mọ̀ pé masdaru mawzuku ní gbogbo àwọn nǹkan yìí ó ti bá wọn ó ní sanadi tó da òun ni pé gbogbo àwọn àfa bàbá ti sọ sí yàyí bàbá Mudiru ti sọ níbi tẹkidimu tíra yìí ó ti bá ibi tasdir rẹ̀ bàbá ti sọ tí ó pọ̀ ó ti ẹnu àwọn nǹkan tí bàbá sọ wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn èyí tó wà tọ́ka àwọn gbogbo àwọn rìsálà tí wọ́n kọ ó ti bá wọn fún àwọn kọ́nfúrẹ́nsì kọ̀ọ̀kan tí Sheikh Adam kọ tí wọ́n lọ àwọn nǹkan tí wọ́n kọ fún kọ́nfúrẹ́nsì kọ̀ọ̀kan bàbá wọn kó sọ́wọ́ àwọn ọmọ akéwú tí wọ́n ní àwọn ọ̀sọ́ ọdún dídí tọ́lọ́hún òjò ń wọlé ṣe tí wọ́n fi lọ àwọn ọmọ akéwú tó wá ní àmọ́ náà bàbá alágége tó ní wá dìde pẹ̀lú àmàlì ó ti bá wọn bìdáwòrì fi àárẹ̀ wọ́n wá dìde wípé àwọn fẹ́ kójọ wọ́n wá bá èyí tá bá lọ́dọ̀ bàbá wa Sheikh Siddiq oníkìjìpá kọlọmba wa kẹwọn èyí tá bá ń bẹ bàbá Yunus ní gama wọn èyí tán rí mbẹ àtàwọn èyí tán lọ́dọ̀ àwọn ọmọ akéwù mi àti bàbá wa gama wí èyí tí ń bẹ lọ́dọ̀ tiwọn náà wọn wá kó òun ló di ntọ́ da yìí inú ẹ̀ gbogbo bí àwọn hafalat tí Mudiru àti bàbá alágége tàná lọ gbogbo àwọn mọ̀tàmáràtì tí wọ́n lọ àwọn conferences àwọn ìkọ́wù wọn kọ̀ọ̀kan láwọn rìzálà àwọn tí wọ́n fi ránṣẹ́ sọ̀hún àtẹ̀yí tí àwọn gẹ́gẹ́ lọ fúnra wọn tí wọ́n ta lọ́hùn tí wọ́n fi dá sí ọ̀rọ̀ ní ti ń lọ nínú alamu Islam gbogbo ẹ̀ wà ń bì kọ́dà yìí dédé àwọn èyí tí wọ́n lọ ní rábítà ní àyè rábítà tó lè alamu Islami àti rábítà àti ilẹ̀ Yorùbá ní àyè al-a'imma wal ulama gbogbo ẹ̀ pátá iná ni àti tí wọ́n kọ́njọ arba'ina ama ti markas ó gbogbo ẹ̀ lọ́wọ́ àmì tíra yìí tẹ́ bá ń bẹ̀ náà èyí tí wọ́n á fẹ́ ká kọ́kọ́ lọ ń bẹ̀ Qasim òun ni pé a kà fúnra wa lónìí èyí tó bá tó kù á tún máa kà ní ìgbà tí ọba tó ń sẹ́kù kọ́ lọ́wọ́ yọ̀ǹda fún wa. Àmín. náà bàbá wa Sheikh Adam rahimahullah bàbá ní ilal markasiyyin al-barara al-awfiya ilal markasiyyin al-barara al-awfiya àwọn èèyàn wa ṣé wọ́n tẹ̀lé wa bẹ́ẹ̀ ká máa ń so wọ́n wà pẹ̀lú wa tí wọ́n bẹ pẹ̀lú wa bẹ́ẹ̀. wọ́n bẹ pẹ̀lú wa. náà bàbá ní ikra'u ma'i hadhihi al-aya bàbá ń tẹ̀lé báwọn
wa wasayna al-insana biwalidayhi ihsana. Abani Ọlọ́run ní asasọ́lẹ̀ fún mi yẹn kó ṣe dáadáa fún ìyá rẹ̀ àti bàbá ẹ̀. hamalatuhu ummuhu kurhan. ìyá rẹ̀ bí ní pẹ̀lú nira. wa wada'atuhu kurhan. ó sì gbé ka olóyún ẹ̀ nira ó gbé kalẹ̀ nira. wa hamluhu wa fisaluhu 30 shahra. àti oyún rẹ̀ àti títọ́ rẹ̀ ó jẹ́ 30 oṣù. hatta idha balaga ashuddahu. ó wá di wòǹfàrì. wa balaga 40 sanatan. ọdọ ọmọgójì ọdún. qala rabbi. ní wọ́n ń pè wọ́ Ọlọ́run o. awzi'ni an ashkura ni'mataka allati an'amta ó sì fún mi yọ̀ǹda kí n lè dúpẹ́ ìdẹ̀ra rẹ̀. wa ala walidayya. èyí tó ṣe fáwọn tó bí mi. wa an a'mala salihan. yọ̀ǹda fún mi kí n ṣiṣẹ́ rẹ̀ tó yọ́nú sí. aslih li fi dhurriyyati. wájà àwọn ọmọ tèmi náà ó jẹ́ yàn. inni tubtu ilayka. ó túbọ̀ lọ sọ́dọ̀ rẹ̀. wa inni minal muslimin. ń bẹ nínú mùsùlùmí. ulaika. àwọn baba Sheikh Adamu ní Ọlọ́run sọ pé àwọn yìí alladhina nataqabbalu anhum ahsana ma 'amilu. èyí ń túmọ̀ pé ẹni ó bá lè sẹ̀san fún òbí tó bí àti òbí tọ́tọ̀ nítorí tó ṣe ara mọ́ sọ̀rọ̀ nù wọ́n fẹ́ sọ̀rọ̀ àwọn ọmọ kí wúwe ẹni ó bá lè ṣe bẹ́ẹ̀ nataqabbalu anhum ahsana ma 'amilu àgbà iṣẹ́ rẹ̀ yóò dáa ju bó ti ṣe lọ. wa natajawazu an sayyi'atihim. a sì mójú kún láì fẹ́ fi ashabil janna. a jù sínú àwọn ẹni àlìjẹ́nà. ba'da sidqi alladhi kanu. àdéhùn Ọlọ́run tá a bá wọn ṣe nù ni. intilaqan min hadhihi al-ayat. Sheikh Adamu ní ká lọ bí àyà yìí. kuntu asiru ma'il masira. Sheikh Adamu láti bí àyà yìí làwọn ti fẹ́ rìn lọ bí táwọn rìn lọ. gbogbo yín ẹ tẹ̀lé mi. ayyuhal barara. ayyuhal barara ẹ̀yin ọmọ kéwúre tí ọba sọ ọmọ kéwú bú wa bó ṣe ní ayyuhal barara ẹ̀yin ọmọ kéwúre ní ẹgbẹ́ àwọn ọmọ kéwú bú náà ti wà lójú ayé Sheikh Adamu báwọn ọmọ kéwú bú bá ń bẹ lónìí náà kò sí láì fi mẹ́ wọ́n lọ́ máa dúpẹ́ tiẹ̀ kó sínú ọmọ kéwú bú. mina dúpẹ́ tèmi náà. alhamdulillah. naam. lamma qasadtu al-intiqala min an-nizam al-qadim. sọ́wárí Qasim ila an-nizam al-jadid. Qasim hayyakumullah. òṣùpá làwọn ti ṣe nǹkan fún yàn pé tó yóò ní níbi tí àdánwò rẹ̀ kù sí ibi àdánwò Mọ̀lánà Sheikh Adamu kù sí ibi àdánwò wọn kù sí náà ni pé àwọn ọmọ kéwú ó ti bá wọn ọ̀pọ̀ ọmọ kéwú lọ́dọ̀ ta wọn. àdánwò ńlá ni Ọlọ́run sì fi dán wọn wò ni torí pé ìfẹ́ wípé mo fẹ́ kọ́ yín kéwú lọ́dún mẹ́rin tẹ́ dàfà tẹ́ bá gbogbo ayé mu ó ti bá wọn ní Sheikh Adamu fi pé wọn wọ́n sì kọ́ wọn pẹ̀lú wàhálà wọn irú wọn sì tún wá dọ̀tá Ọlọ́run fi sàdánwò fún wọn ni àwọn àfáà tí wọ́n jọ lògbà pẹ̀lú Sheikh Adamu àwọn ò tún wá nílùú èyí ní táwọn fi ju Sheikh Adamu lọ́nu tàbí kó wá náà láfi ká máa sọ òdodo ọ̀rọ̀ ní táwọn àfáà tí wọ́n á sọ̀rọ̀ Sheikh al-mu'asiruna al-allamati al-Ilori táwọn fi ju Sheikh Adamu lọ ni pé àwọn makéwu tí wọn àwọn ọ̀dọ̀tá fàáfà wọn Allahu akbar. àmọ́ dánwò tọ́lọ́run fún Sheikh Adamu nípa àwọn makéwu wọn ọ̀pọ̀ wọn lọ́dọ̀tá pẹ̀lú wọn kí ló wá fà tó fi rí bẹ́ẹ̀ kò sí ní tó fà torí wípé wọ́n kéwu ń bẹ̀ tán mú mi ń bẹ̀ tán àwọn náà wà láwọn wọ́n fẹ́ ju àfa àwọn lọ lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ yàrá tó ní yìí àwọn náà fẹ́ ni bó ti rí àwọn náà fẹ́ níbẹ̀ o ti yé wọn ẹ mọ̀ pé ẹni wọ́n bá sí lápẹ̀júwe ẹni wọ́n bá sí ẹlẹ́wọ̀n kalẹ̀ wọ́dà tó sí ẹlẹ́wọ̀n lẹ̀ wọ́n ti ẹlẹ́wọ̀n wò sílẹ̀ wọ́dà tó bá dé tó sílẹ̀ kí ni wọ́n kọ̀ sí wọ́n la nǹkan lérí ọgbọ́ wọ́n kọ́ la nǹkan lérí náà òun ló sí wọn lẹ̀ o wọ́n sì wá bó ṣe la nǹkan lérí láti pa torí kọ́ máa tó jẹ́ pé òun náà ni ó tún wá jẹ́ àkóbá fáwọn ni ó jẹ́ olùdènà fáwọn ọgbọ́ ti rínú Sheikh Adamu ló sí àwọn èèyàn kó nú ẹ̀wọ̀n kíw ẹ̀wọ̀n mímọ́ oko ẹrú lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ kíw máa wà lánàá bàbá ló tú wọn kun ẹrú kú ọlọ́run wọn ìwà tó kún ẹrú kú ọlọ́run wọn ni ẹni ó bá ṣe bẹ́ẹ̀ wọ́n fi bí su ntọ́fà nù. lamma qasadtu al-intiqala min an-nizam al-qadim ila an-nizam al-jadid. bàbá nígbà tí mo gbèrò láti kú òun old system lọ síbi new system. qasaditu mu'idan old system ni pé kò sí ilé kéwú tí wọ́n ń lo tébù tẹ́lẹ̀ láyé kí Sheikh Adamu tó dé kò sí ilé kéwú tí ń lo chọ́ọ̀kì kí Sheikh Adamu tó dé kò sí ilé kéwú tí ń lo blackboard kí Sheikh Adamu tó dé kò wá sí ilé kéwú tó ní class 1 class 2 class 3 kí Sheikh Adamu tó dé kò wá sí ilé kéwú ọ̀hún tó ṣe àwọn mọ̀kọ̀rọ̀rát fún kíláàsì kọ̀ọ̀kan tí wọ́n á ṣe tíra fún kíláàsì kọ̀ọ̀kan tí wọ́n ò lo tíra alárúbáwá tẹ́ pé wọn àfa àwọn lọ́gbàdé kéwú lẹ̀ ló sì kọ tíra fúnra rẹ̀ tíra tó kọ fúnra ẹ̀ náà làwọn máa kéwú rẹ̀ nílò tí wọ́n sì ń dá àfa pẹ̀lú ẹ̀ kò sí ẹni tó ṣerú ẹ̀ ṣáájú kí Sheikh Adamu tó dé kò wá sẹ́ni kò sí ilé kéwú tó lo aṣọ yunifọ́ọ̀mù rí kí Sheikh Adamu tó dé kò sí ilé kéwú tó ní Sheikh Adamu náà ni òun ni à ń pè ní al-madrasatu an-nizamiyya Sheikh Adamu náà ni awwalu man azzasa al-madrasa an-nizamiyya Sheikh Adamu náà làkọ́kọ́ òtí bẹ́ẹ̀ bá wá ní Sheikh Adamu kọ́ làkọ́kọ́ yín tákọ́ bí ni wípé ilé kéwú làkọ́kọ́ sún ní masalasi lẹ́gbẹ̀ẹ́ ọ̀gbọ́ bí Sheikh Adamu ti ṣe nizamu markaz wọn kọ́ lé kéwú kalẹ̀ wọn akọ́ masalasi lẹ́gbẹ̀ẹ́ kaba yìí hostel rí òtí báwọn clinic rí hospital wọ́n bá dé ọmọ lé kéwú tí wọ́n sì gba àwọn qualified doctor síbẹ̀ àtàwọn nurses wọ́n gbà síbẹ̀ library ó ti bá wọn ẹ bá fẹ́ tún nǹkan yẹ̀wò òun rè ìbílẹ̀ òtẹ̀rẹ̀ mọ́tìbá tẹ́ ẹ bá tẹ́tí rẹ̀ má wulẹ̀ lọ́ta ẹ̀ fọ́tò sáà ṣe gbogbo ẹ̀ wá pé síbẹ̀ ààyè tó máa kéwò tí máa ṣe rìádọ̀ rè wọ́n tún máa ṣe rí wọ́n tún wá gbé igi síbẹ̀ wọ́n tún wá mú àsíá Nàìjíríà wọ́n tún gbé síbẹ̀ wọ́n sì fi àsíá àti Amẹ́ríkà sí náà síbẹ̀ lọ́tọ̀ certificate wọ́n gbé kinní yẹn kalẹ̀ ń tà ń pè ní nìzọ̀míyà nù àmọ́ pẹ̀lú mi ọmọ tán pè ní nìzọ̀míyà ọ̀tọ̀ ní ti ń pè
efe ń sì mú tó bá ti ní pé Sheikh Adamu kọ́ ni ẹni tó kọ́ ni organized school in Arabic ó ti yé báwọn tí kì í bá sàwọn bẹ́ẹ̀ tọ́bẹ́ kì í bá sàwọn bẹ́ẹ̀ á wàá béèrè pé ilé kéwù là kọ́kọ́ báwo ni wọ́n ti fọ́ọ̀mù ilé organize ilé kéwù náà torí nǹkan pè ní organize nù ó ti yé Sheikh Adamu ló wá sọ fúnra wọn yìí pé ìgbà táwọn fẹ́ kú ìgbà mo fẹ́ kú níbi bí wọ́n ti ń kéwù lánàá tẹ́lẹ̀ mo fẹ́ bọ́ síbi ètò míì tó jẹ́ new system. Sheikh Adamu ni mo wá gbèrò mo tájẹ́tì ibi olùrànlọ́wọ́ mímọ́ ẹni tó yẹ pé tó bá ti ràn yàn lọ́wọ́ ọmọ wọn tẹ́wọ́ gba ìmọ̀ náà ní gbogbo ayé. alladhi huwa Jami'ul Azhar. òun náà ni Jami'ul Azhar ní Mazar Sheikh Adamu níbi mọ́ lọ́nu wọn lọ lè wo bóun ni wọ́n ń ṣe lọ́hùn ẹ wo nǹkan. ẹ fi kú sírú ẹ̀yìn àyè Sheikh Adamu wa ni ẹ̀yin fẹ́ kí tèmi orí báyìí mo fẹ́ gbé wá sí sísítẹ́mù mi báwọn àfáà tí mo bá ti ń kọ́ wọn mo fẹ́ kí tèmi ó yàtọ̀ mo wá gbèrú Jami'ul Azhar láti lọ bẹ̀. wa tala'tu ala nidamihi. mo wá lọ lè wo nìṣọ́ọ̀mù tí wọ́n lò bẹ́ẹ̀. wa akhadhtu min ulama'ihi dhalika an-nidam. tí n bá ń bẹ ń yà yín tẹ́lẹ̀ ni yà yín wọ́n ti mú wọn nílọ àmọ́ ńgbà tí ò sí wọn wá lọ àwọn adé bẹ́ẹ̀. akhadhtu min ulama'ihi dhalika an-nidam. wọ́n wá gba ètò bí wọ́n ti kọ́ ma lọ́dọ̀ àwọn àfáà lọ́hùn. wa talabtu al-idhna bil 'amali 'alayhi. mo wá wá yọ̀ǹda pé ẹ fún mi ní ìjáza sátífíkẹ́ẹ̀tì pé kí n lọ dárú rẹ lẹ̀ Sheikh Adamu ní sátífíkẹ́ẹ̀tì kún tó dá Markaz sílẹ̀ kọ̀sá àfáà tó ní sátílẹ̀ lárúbáwá kó tó dá lè kéwúlẹ̀. Masha Allah. Sheikh Adamu nìkan ló ní sátífíkẹ́ẹ̀tì pé lè dá lẹ̀ ọkọlùfà yìí kọ́ dá lè kéwúlẹ̀ àwọn nìkan wọn ní ìjáza. wọ́n béèrè yọ̀ǹda nígbà yọ̀ǹda fún mi kí n lọ lè ṣiṣẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ tí ń ṣe ń yà yìí mo fẹ́ lè ṣe ń lu mi Nàìjíríà lọ́hùn wọ́n sì láwọn yọ̀ǹda kí n lọ lè dálẹ̀. walamma raja'tu. nígbà táwọn wá darí dé. bada'tu fil 'amal. eléyìí ọ̀rọ̀ tá ń sọ yìí wọ́n pe conference àwọn ọmọ kéwú ni o ni wọ́n pe wọn ntí Adamu ọ̀rọ̀ tí Adamu sọ jọ wọ́n pe gbogbo ọmọ kéwú wọ́n sọ bó ṣe bí wọ́n ti pilẹ̀ Markaz ni bàbá ń sọ fáwọn ọmọ kéwú ara ìtàn táwọn wí náà pé Sheikh Adamu gbogbo nǹkan pẹ̀lú tani wọn èjọ́ dàrú òun lọ́la kọ́lẹ̀ yìí tí ọba sákọ́lẹ̀ yìí ní ìsàwọ̀ abákanfẹ́nu sọ lásán ni kẹ́ẹ̀tì rẹ̀ ó lè má ní kẹ́sẹ̀tì kò tí ẹ̀ ní kẹ́sẹ̀tì ni àní mà àmọ́ láàkọ́lẹ̀ tí wọ́n kọ́lẹ̀ táwa bá àkọ́lẹ̀ dáa púpọ̀ ní tí Sheikh Adamu fi kọjá àwọn àfáà tí wọ́n jọ lónìí àwọn lákọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lákọ́lẹ̀ ní tí ọba ti lákọ́lẹ̀ yọ parí àbí káwọn máa kí wọ́n máa wá pa irọ́ àkọ́lẹ̀ àwọn máa wá gbé irọ́ jọ àmì lẹ́yìn kò sírọ́ kan tá pa ń bẹ̀ bàbá lọ́kọ̀ nkẹ́. lamma raja'tu. gbà táwọn dé. bada'tu fil 'amal. àwọn abẹ́rẹ́ SN Markaz. fada'awtukum. Sheikh Adamu ni mo wá pé gbogbo ẹ̀yin ọmọ mo pè yín lẹ́kọ̀ọ́ mo pè yín Ìbàdàn mo pè yín Jẹ̀bú mo pè yín Ìlọrin mo pè yín Ṣakí mo pè yín káàkiri gbogbo yín sì dá mi lóhùn ẹ wá mo ní ẹ wá gba ìmọ̀ tí mo gbé dé ẹ wá gba tuntun tí mo gbé dé ẹ wá gba kéwú tẹ́ rírí ẹ wá gba sísítẹ́ẹ̀mù tí wọn ò lórú ẹ̀ ẹ sì dá mi lóhùn. wa najahna bihamdillah fi hadha an-nizam. Sheikh Adamu ni a sì sọ sídìí lórí ẹ pẹ̀lú ògbó Ọlọ́run. wa laysa ma nufiya bihi al-Azhar min jaza'in. Sheikh Adamu ni kò sí ní tá a fi san sí àrílẹ̀sàn. siwa tanwi'i bi fadlihi. àbí ká máa gbé àṣẹ àrí tóbi. wal-ittisali bihi ala dawam. ká sì máa lọ sọ́dọ̀ wọn ká máa lè bẹ̀ wọ́n wò pé ẹsẹ̀ ojú òní ẹsẹ̀ ojú òní ń ta àrígbà lọ́wọ́ yín bá a ti kọ́ ma bá a ti gbélé kéwú kalẹ̀ bá a ti organize gbogbo ẹ̀ ta àrígbà lọ́wọ́ yín náà a máa dúpẹ́ rẹ̀ fún yín ni. azuruhu marratan ba'da marratin. bàbá làwọn máa lọ àṣẹ àrí àwọn máa lọ lóòrè. ila yawmina hadha. títí di ọjọ́ òní. ramzan lil wafa. gẹ́gẹ́ bíi pàwọn fi ń pé àdéhùn wọn. inna shuyukhi kathirun. Sheikh Adamu láwọn àfa àwọn pọ̀. qabla ziyarati lil Azhar. káwọn tó lọ sí àṣẹ àrí àwọn láwọn àfa àtọ́ pọ̀ àwọn tó kọ́ àwọn àtàwọn tí ò kọ́ àwọn tó jẹ́ pé àwọn jẹ́ àlùbáríkà wọn. wàṣíyúhì min ulama'i al-Azhar. inú àwọn àfa àwọn tún láwọn àgbà àfa nínú àṣírí àwọn òkèwú lọ́dọ̀ wọn àmọ́ àwọn jàlùbáríkà àwọn jàǹfààní wọn. walakinni ashkuruhum. àwọn dúpẹ́ fún gbogbo wọn. wa imatu ashkur ahlahum. wọ́n bá ti kú wọn àwọn dúpẹ́ fáwọn fámìlì wọn. ala anna al-murabbi kal-abi al-wali. gẹ́gẹ́ bíi pé ẹni tí ń tọ́ni olùtọ́ni bí òbí tó bí yẹn náà lòun náà rí. faman shakara Allah. ẹni bá dúpẹ́ fọlọ́run. shakara al-wali. yóò dúpẹ́ fún bàbá rẹ̀. wa man shakara al-wali. ẹni bá dúpẹ́ fún bàbá rẹ̀. shakara al-murabbi. yóò dúpẹ́ fẹ́ni tọ́tọ́. wa man shakara al-murabbi. ẹni bá dúpẹ́ fẹ́ni tọ́tọ́. dhakarahu bi khairin. wa shakara ahlahu. dhukirahu bi khairin. wọ́n máa rántí òun náà fóore. wa shukira ahluhu. wọ́n sì máa dúpẹ́ fún àwọn fámìlì tiẹ̀ náà. fata'alaw jami'an Sheikh Adamu ní gbogbo ẹ̀ máa kéwú ẹ wá sínú ẹ máa bọ̀ wá ẹ bọ́ sínú ọgbà Markaz mo fẹ́ bá yín ní gbólóhùn. kama jitum ams. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wá lánàá tẹ́ wá kéwú yàn tí gbogbo yín ti lọ gbogbo ọbẹ̀ kí gbogbo yín wọ́n padà wá kí gbogbo ọjọ́ késínú ọgbà yìí kájọ dúpẹ́ fọlọ́run. ipò fún wa ní iṣẹ́ ó fún wa ní iṣẹ́ yìí ṣe fún wa ní kòǹgẹ́ aláàsì alákọ̀yìn àsìkọ̀yìn àní yóò yẹyin ó sì yẹyin alẹ́ dẹ̀yìn ẹ̀sùn dèyàn gbogbo ọmọ kéwú tí mo kọ́ bàbá pé gbogbo ọmọ kéwú wọn ní gbogbo àgbáńláyé gbogbo yẹn ẹ máa bọ̀ wá irú èyí tí bàbá alágéké pé àwọn náà ń dùn ní bàbá dẹ̀ máa bọ̀ wá wọn fẹ́ nǹkan fẹ́ kẹ́ wá kájọ dúpẹ́ fọlọ́run náà ni. wàhálà máa ní àmà àlẹ́yìn náà haythu lam nandam ala ma a'tayna. lédi òde tọ́lọ̀ ń ṣe fún wa pé àkábàámà pa aláàfẹ́ fi lé kéwú lélẹ̀ afẹ́kọ́ yàtọ̀ sí èyí tí ń bọ̀ afẹ́ gbé new system wa àti kábàámà rẹ̀. wàhálà máa akhadna wa man yashkur fa innama yashkuru li nafsihi. ẹni ọba dúpẹ́ fún rẹ̀ man kafara fa inna ẹni bá yàrá ìmúre ọlọ́run ò ní díẹ̀ tẹ́lẹ̀. ila al-muttahamina bit-tamarruj. Sheikh Adamu ní tọ́ mo wá fẹ́ sọ̀rọ̀ fún àwọn tí mo kẹ́fín sí. bí aksami ń bọ̀ àwọn tí mo kẹ́fín sí wípé wọ́n yàrá ìmúre sí wa àwọn ìran mẹ́ta náà ni wọn. náà ya bùtùlù. ismul awwal. ẹ wọ bá Sheikh Adamu Sheikh Adamu ní ìfẹ́ fi máa pé àwọn ọmọ kéwù ya bùtùlù ńgbà náà nù
ṣé Ádámù nítọ̀ ọ̀rọ̀ yìí wá ń lọ sọ́dọ̀ gbogbo àwọn tó ń ya bùtù nínú àwọn ọmọ akéwú àwọn tá a kẹ́fín sí pálá ìdá ni wọn àwọn tí wọ́n mú di tí wọ́n láwọn ò ṣe tiwa mọ́ tá a sì fún wọn ní mímọ̀ tí wọn ò kéńbì kankan àfọ̀dọ̀ wa ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta mo fẹ́ bá yín sọ̀rọ̀. Al-qismul awwal. alákọ̀ọ́kọ́ ńbẹ̀. Al-muttaham marratan. àwọn tá a kọ́ kẹ́fín sí tí wọ́n yàrá ìmúre tí wọ́n láwọn ọba wa sí má. Thumma tazakka. wọ́n yìí tún padà wá bẹ̀bẹ̀ padà pé ká fẹ́ríjì àwọn àti fẹ́ríjì wọn. Thumma ttaham. wọ́n tún lọ padà wọ́n tún sáyìn múre wọ́n tún padà wá lẹ́ẹ̀kejì. Thumma ttaham. wọ́n tún wá délẹ̀ zumma tuhima barakallahu fika majhulu ni zumma tuhima wọ́n tún sáyìn múre lẹ́ẹ̀kẹta ńgbà wọn sáyìn múre lẹ́ẹ̀kẹta àá sì ń wò wọn àwọn náà ń wò wá ìyá yẹn wọ́n ti ké ọ̀kan. Al-qismu thani. ẹlẹ́ẹ̀kejì. Al-muwali wal-muwafiq lil-muttaham. àwọn tó wá tẹ̀lé àwọn yìí wọn tó jẹ́ pé ńgbà táwọn yìí wọn sáyìn múre àwọn náà tẹ̀lé wọn lọ wọn làwọn ń bá wọn lọ wọn sì bá wọn lọ bẹ́ẹ̀ èmi àti wọn ò níjà àmọ́ wọn tẹ̀lé àwọn yìí wọn lọ ṣé Ádámù ni àwọn náà wọn wà nù àmùtàmọ̀rìdì. Al-qismu thalith. ẹlẹ́ẹ̀kẹta. Al-kasul. àwọn tí ó já sí wípé kazulu ni wọn. Al-muta'aqqad min nafsihi alladhi la yahduru al-markaza. àwọn tó já sí wípé wọn kéwú yà yín tán àmọ́ àti máa wá bẹ̀ wá wò wípé ẹja délé àfa wa wọn ò wá mọ́ àmọ́ kì í jẹ́ pé bóyá wọn ń bá wa jà bí wọ́n yàrá ìmúre wọn ò kàn lé dé yà yín mọ́ ni Sheikh Ádámù láwọn náà. Ta'alaw waqra'u ma'i hadhihi al-ayat. Sheikh Ádámù ní gbogbo yín ẹ máa bọ̀ wá ẹ wá bá ń káyà yìí. Walladhi qala liwalidayhi uffin lakum. ọmọ tó dáyé tán ti ń sọ fún bàbá àti ìyá rẹ̀ wípé sí ọyìn tó ṣe sí ọ̀sìn wọn tó lóun ọ̀bá bàbá òun kọ̀ yín níyà òun kọ̀ yín bàbá. Ata'idani an ukhraja wa qad khalat al-qurun min qabli. ẹbẹ́ kí n jáde fún yín kí n má ní dọ́dọ̀ yín má. wa huma yastajithani Allaha waylaka àmín àwọn yìí wọn bá àwọn fẹjọ́ wọn sun Ọlọ́run wọn fẹjọ́ ọmọ náà sun Ọlọ́run. inna wa'da Ọlọ́run ní waylaka ìwúrú ọmọ bẹ́ẹ̀ àti láti bọ̀ tán rẹ̀ yọ ṣe máa ń sún bọ́sibọ̀ mi. fabima annakum qad 'ishtum fi yawmin min al-ayyam tahta dhilali hadha al-markaz. pẹ̀lú pé gbogbo yín nínú ọgbà yìí náà gbogbo yín ti gbé lẹ́ti kéwú lẹ́ti mumi lẹ́ti jẹun. wa fi rihabihi wa janabihi sawa'un minkum man a'ta. àtọ̀tún àtòsí ẹ̀ ń yí káàkiri ń bẹ̀ nínú markaz yìí náà ni Sheikh Ádámù ní ẹni ó kéwú àtẹni ọkọ yín àtẹni tí mo kọ yín àtẹni tẹ kí bákan náà ni wa. wa sawa'un man iktarafa ghurfatan aw shariba hatta rutawa. kọ́dà ẹni tó dé yàyín tọ́kẹ́ pé ọ̀yẹ́ pé kéwú bóyá tirẹ̀ yọ̀ kan kọ̀ ká tán tó fi kú òun yàyín padà ọmọ markaz lòun náà ọgbọ abẹni tó tiẹ̀ ké tọ́ wa mú yú dáadáa ọmọ markaz lòun náà. àwẹ̀ tábàṣà àtàstànára. àbí ọwọ́ ayé àyàn kan wa kọ́pì ń ta ń ṣe gẹ́gẹ́ bí àwọn ilé kéwú táwọn náà ní ajé àdámà irú ń tọ́ dálẹ̀ ìwú àwa náà wọ́n bá wọn náà dálẹ̀ wọ́n bá wọn náà dálẹ̀ gbogbo ń tọ́ bá jáde ń bẹ ọmọ markaz làwọn náà. àwọn lè yarí pé àwọn èso ọmọ markaz mà àwọn ọmọ markaz ni wọn torí pé àfa markaz lọ́ bá wọn pilẹ̀ ọgbọ bó ti rí nù rẹ. wàstẹ́sọ̀rọ̀ tariqa ila al-ma'ahid al-'aliyah. ọwọ́ kéwù yà yín tán ló fi ma jamia ló fi ma mazari ló fi ma saudi ló fi ma gbogbo ẹ̀ lẹ́yìn ìgbà tó kéwù yà yín tán ló tó ma pé kéwù kan tó bẹ́ẹ̀ bì kan. walawla dukhulihi hadha al-markaz. bí ẹ bá jẹ pé ẹni bẹ́ẹ̀ wá markaz yín yà yín wá kéwù. lamma arafa min dhalika shay'an. báwo ni ó ṣe ma masari lọ báwo ni ó ṣe ma sudan lọ báwo ni ó ṣe ma saudiya lọ báwo ni ó ṣe ma bomina lọ lè kéwù láti tẹ̀síwájú bí ó bá kéwù yà yín lárúbáwò ní ẹ̀ dáwọn lóhùn lọ́hùn tí wọ́n bá ń bá a sọ̀rọ̀ lọ́hùn. walamma kana shay'an madhkuran inda an-nas. kò ní jẹ́ nǹkan kan lọ́dọ̀ àwọn yàyò ní màkọ́ wáyé bí ẹ bá sọ la markaz yìí. kana ja'ilan khamila. nígbà tó bá jálá ìmọ̀ kan tí o tó ponú tí o mọ̀ nǹkankan báwo ni o ṣe ráyè dọ́hùn ẹ kéwú yín àyín tán mo tọ́ yín lẹ́nu mo fi mọ̀ yín ẹ ti rí na ẹ gbéde lárúbáwá ẹ mọ̀ tán lẹ tó lè wí pé ẹ lọ́hùn ẹni tí ó ka primary yín àyín tí ó ka secondary school wàá lóhùn lọ́ọ́ bí èbó lè ṣe university. ní kílókọ rẹ̀ embassy ni wọ́n ti dá padà kó tó wá jáde pé ẹni tí ó tún wá ṣe kílókọ rẹ̀ sí kó tún wá dé èbó kéwọn wá ṣe èbó yà pé èbó àwọn èbó gangan èbó tí wọ́n sì máa wá ní náà tẹ́wọ̀n pé kò ní mọ̀ kankan àfi ká dúpẹ́ fún ilé kéwú tó kọ́ ní primary and secondary. fún masọ́ra aliman ma'rufan. ẹ wá da àfa àtàyè mọ̀ yìí. yastati'u an yaktuba aw yaqra. ẹ̀yin náà lè kọ́ ẹ sì lè sọ̀rọ̀. ta'alaw ma'ana. Sheikh Ádámù ní gbogbo yín ẹ máa bọ̀ wá ẹ̀sì sí àmì náà ẹ̀yin ò dúró àbí. n bolo dé dúró n bolo kàdé. àmín. fata'alaw jami'an ẹ̀yin tí ì dúró. ta'alaw jami'an. Sheikh Ádámù ní gbogbo yín ẹ máa bọ̀ wá. nashkurullaha ala mashhadin. ẹ jẹ́ a dúpẹ́ fọ́lọ́run lérí ntoni àṣẹ yìí. wa mar'an min ulama'il islam fi àti ń taari lọ́dọ̀ àwọn àfa ẹ̀sìn ní ayé tá a wà yìí. fàdáwàtú àmàtún lakum. fàdáwà àmà lakum gbogbo yín ni mo pè. wàlíkúlì wahidin minkum haqqul hudur. gbogbo yín pátá lẹ wá ní ẹ̀tọ́ láti wá sínú ọgbà yìí bẹ́ẹ̀ ti wá lánàá. siwal ma'rufina bit tamarrud awwalan. àbàwọn tá a ti mọ̀ wípé wọ́n ti láwọn ọba wa ṣe máa ń nu ọmọ kéwú àwọn yóò nìkan lèmi Ádámù pé mọ̀yọ̀ndá wọn. Sheikh Ádámù ní àfẹni tó lóun ọba wa ṣe lákọ̀ọ́kọ́ tá a foríjì ó tó lóun ọba wa ṣe lẹ́ẹ̀kejì a tó foríjì ó tó wá lẹ́ẹ̀kẹta àforíjì irú àwọn bá ní ayọ̀ǹda wọn. yushtaratu lahu qabla al-hudur. kó tó lè wá láti jòkó nù ìpèpè tí mo pèpè yìí. an yaktuba ila lajnati tazkiya. ó gbọ́dọ̀ lọ síbi lájínà tí ó fọ̀ ọ́ mọ́ ó ti bá wọn kó sì kọ nǹkan lọ lè bá wọn pé wọ́n fẹ́ẹ́ díje nǹkan báyìí tó bá ti kọ lẹ́tà sí lájínà tó bá ti buwọ́lù tán sáyẹn rẹ̀ tí wọ́n fi hàn mí yóò tó lè wọlé gbà náà ẹ wo àwọn ètò ìjọba ní Sheikh Ádámù ń ṣe ẹ wo ètò ìjọba
naam. fa inna la tazkiyata falahu al-intizama fi ar-rukab. táwọn alájínà bá ní àwọn pé ó ti ọba yọ̀ǹda rẹ̀ ń yọ̀ǹdẹ̀. wa idha ta'azama fi nafsihi. bàbá lóhun òun ti gbéra gajura àwọn lọ kò sí tó òun ní nǹkan tó wọn gbà lọ́wọ́ ádámù mà. wa anfarada bi dhatihi. bàbá lóhun ọ̀dà dúró fúnra àwọn. fa huwa hurrun fi madhhabi. tí ádámù ni mo yọ̀ǹda rẹ̀ kọ́ máa lọ ìpàdé dàlùkìyàmà bẹ́ẹ̀ bá ti sàlàyé múre sẹ́ni ọkọ. wala yanbaghi ba'da dhalika an yu'adda markaziyyan. an yu'adda markaziyyan. irú ẹni bẹ́ẹ̀ tẹ́mi àti ẹ̀fọ́run lé ọfà tí n bá fi jáde kúrò láyé tẹ́yìn yọnu sí ẹ má kàkúnnú markasi ma ọ jáde kúrò nínú ọmọ akéwù markasi láyé. huwa wala man yuwalihi. àti gbogbo ẹni ọba tẹ̀lé. aw yunasiruhu. àbẹni ọba ràn lọ́wọ́. Allahu waliyyu tawfiq. Wallahu waliyyu tí Ádámù ti yọ àwọn kan kúrò nínú ọmọ markasi kún ó tó kú. èyí bàbá nù. ní ká àwọn sọ markasi ma àtàwọn tó bá tẹ̀lé wọn. èyí tó bá ní táwọn èèyàn ń tẹ̀lé wa díẹ̀ díẹ̀ báyìí. a dùn bí kan láìpẹ́ ìkọ́ sí mi. eléyìí orí ni mo ti fà wọn kí ni yìí dákalẹ̀ kí n má ba ká má máa lera wa káàkiri pẹ̀lú ẹ̀. naam هذا بيان للناس ولينذروا به ولينذروا به àmọ́ هذا بيان للناس yìí mo fẹ́ bí kan bẹ́ẹ̀ tá a fẹ́ sọ̀rọ̀ à ń sọ pé Sheikh Adam pé ilẹ̀ Lárúbáwá wọ́n ṣe tẹ̀sáàmù fún wa ayé bẹ̀ kọ́ ìjásà tí wọ́n gbà láti lè wá dá Markaz sílẹ̀ tí rò rẹ̀ ò sírí ẹ jẹ́ ká kọ́kọ́ lọ bẹ̀ náà bá mú kí ní ọ̀n padà jẹ́ ń débẹ̀ wọn náà torí a máa fẹ́ kí àwọn nǹkan kan hàn sí àwọn èèyàn báwa bá jọ máa hàn sí wọn báyìí barakallahu fika ya kọ́ọ̀sì òun rè wàhánà kàkà ti bí àdìhì sutur Sheikh Adamu lèmi tí mo kọ tíra yìí. asastu markaz at-ta'lim al-arabi al-islami. Sheikh Adamu ni mo gbé markaz at-ta'lim al-arabi al-islami kalẹ̀. fi Nàìjíríà. sí Nàìjíríà yìí. ba'da husuli ala al-ijaza. lẹ́yìn ìgbà tí mo gba sátífíkẹ́ẹ̀tì. min al-azhar ní Azhar Sheikh Adamu ti gba sátífíkẹ́ẹ̀tì markaz yìí tó fi dé yà yìí. li-ittila'i ala manahij al-azhar. tí mo sì lọ lè wo ojú ọ̀nà láyìn wọn èyí tó ti ṣáájú tó ti pẹ́ àti èyí tí wọ́n tún lò lọ́wọ́ nísìn. wà nasul hijaza. náà níjọ́ tí wọ́n fẹ́ fún Sheikh Adamu sátífíkẹ́ẹ̀tì tí wọ́n paasi ẹ̀sáàmù tó ń sẹ́ẹ̀tì fún wa bàbá òkè ńlẹ̀ Lárúbáwá bàbá kan débẹ̀ ni pé ní tí mo wá wá ni pé bẹ́ẹ̀ bá tiẹ̀ fún mi ní nǹkan kan kún tí ń bẹ lára mi ẹ̀kọ́ yẹn tí ń bẹ lára mi wò àwọn Lárúbáwá lè wò ní jẹ́ bẹ́ẹ̀ ẹnìkan ò lè wáyà yín láàfà ọmọ kíw ni kó wó de yà Sheikh Adamu nìkan lọ́lọ́ Lárúbáwá láàfà ó sì kú ń bẹ̀ padà láàfà ẹlòmíín lọ láàfà yín dọ́mọ kíw lọ́hùn ni. àmọ́ Sheikh Adamu náà mọ̀ tán yányán àwọn náà ni mo ní dúró ké parí lọ́hùn kí n lè wo bí kéwu ti rí mbẹ èyí sì dúró ké parí Sheikh Adamu nígbà mo dé mẹ́ mo rí pé o sì ń kankan bẹ̀ mọ́ ọdún náà mọ́ padà àwọn nìkan làáfà tó lọ lẹ̀ Lárúbáwá Asiari tọ́wá dé Asiari láàfà tó sì jáde kú òun bẹ̀ padà láàfà ẹ sọ ẹlòmíì tó bá tún rí bẹ́ẹ̀ ẹ ti ẹ̀ mẹ́sàn-án nìkan láàfà kan káwa wo kí ni màwáàdù tí wọ́n sẹ́ẹ̀tì fún ìjáàsà wo ni wọ́n fún sátífíkẹ́ẹ̀tì rẹ̀ dà bàbá ní sátífíkẹ́ẹ̀tì ńbẹ tí ó sì kéwu ńbẹ kéèyàn ó kéwu ńlẹ̀ Yorùbá ó sì lè gba sàtì ńlẹ̀ Lárúbáwá ibo lẹ ti rírú ẹ̀ rí. Masha Allah lọ Sheikh Adam. àdékèyàn gbà èmi ọmọ tí ò jáwọn èèyàn gbà lẹ́mẹ̀lẹ́kùn ọmọ dá fún Yorùbá o Yorùbá ọmọ dá o tèmi náà ń bẹ lára wọn bí Yorùbá ti wá dá tó ẹ dá púpọ̀ mi gbogbo nǹkan àmọ́ Yorùbá ọ̀dà ń jọ tẹ̀ àti kórìíra rẹ ni èyí wọn náà ni ò jẹ́ kí Yorùbá ṣáájú ó ti yẹ kí Yorùbá ti wà wájú bẹ́ẹ̀ dókè ní sin Haúsá lọ́pọ̀ mẹ́ẹ̀. Bismillahir Rahmanir Rahim. Amma ba'd. àwọn nasu ìjásà sátífíkẹ́tì tí wọ́n fún wọn ntọ́ wà mẹ́rin. Bismillahir Rahmanir Rahim. Amma ba'd. lẹ́yìn ìgbà náà alhamdulillah. wọ́n la dúpẹ́ fọlọ́run. Wassalatu wassalamu ala rasulillah. lọ́dọ̀ sẹ́wùlẹ̀ Asiari ni o sẹ́wùlẹ̀ Asiari lónìí yìí o sátífíkẹ́tì Sheikh Adamu tí wọ́n fún wọn lọ́hùn nù ni wọ́n la dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. a sì yin anabiwa Muhammad ayin. faqad istama'na li Sheikh Adam. wọ́n la ti tẹ́tí gbọ́ Sheikh Adam ẹ̀wọ̀n kan li Sheikh Adam kò sẹ́ni tí ó lọ kéwú mbẹ́ tí ó débẹ̀ tó fi ṣéwù kókó rẹ̀. tọ́líbù ni wọ́n pè Sheikh Adamu wa lọ bẹ̀ wọ́n wá pè ní Sheikhu Sheikh Adam Abdullahi Ilori láti Nàìjíríà gbogbo ọjọ́ tó wá pè wọ́n ṣéwù yìí Sheikh Adamu ti gbogbo ọdún mẹ́rin pé 40 years. ìlú àbá. استمعنا للشيخ آدم عبد الله الإلوري من نيجيريا دروسا في علوم التفسير. bàbá ń bẹ ní 35 years of age. Sheikh Adam bẹ 35 years. wọ́n wá láti gbọ́ àwọn subject lẹ́nu Sheikh Adam yìí àti test rẹ̀ àti ìpọ́ pàṣẹ gbogbo ẹ̀. fi tafsiri. ẹ máa wo subject 15 subject ni wọ́n set sí olówó fẹ́ wá pass exam fún ìwọ oníbẹ̀ ni ọ dára lójú oníbẹ̀ ni wọ́n wá set subject 15 fún Sheikh Adam wọ́n sì pass gbogbo ẹ̀ wọ́n sì kéwú bẹ́ẹ̀. Ulumu tafsir atafsir wọ́n paasi rẹ̀ wọ́n paasi níbi àdìsí farabalẹ̀ wọ́n pín gbà náà kò sí kéwu mọ́ríkàsì Al-Asiari wọ́n ní sí Adamu paasi gbogbo àmọ́ wádùú yìí wọ́n paasi àdìsí wọ́n paasi tafsiri
wọ́n sì paasi fikiu àti usulul fiki odi mẹ́rin tajwid odi márùn akhlaq odi mẹ́fà mantiq odi méje bahs odi mẹ́jọ munadara odi mẹ́sàn tawhid odi mẹ́wàá nahawu ẹ̀wọ̀n nǹkan nahawu tí adama paasi nahu àti sọ́rùfù àti ulumul balaga àti arudu àti kọfíà odi mẹ́ẹ̀ẹ́dógún gbogbo ẹ̀ níṣẹ́ wọ́n ní gbogbo ẹ̀ láṣẹ́ ti sí wọ́n lọ paasi gbogbo ẹ̀ farabalẹ̀ míà fi míà ni 100 ni kò sí pé 99 bàbá jẹ́ 99 wọn ni wọ́n lọ 100 ni gbogbo ẹ̀ wọ́n náà lè sẹ́sàmù lọ́hùn káwò ó bọ́yọ́ pàṣípò ní pàṣí láti gbà náà tó wá lò tàbí wá tó ń tọ̀ tuntun nírò hásù yìí àjùlọ́nu ni. waqafna ala mablaghi ilmi fiha. wọ́n láti dúró àti pé ẹni yìí ní qualification mímọ̀ ìmọ̀ ti dúró sára eléyìí kọjá ń ta fún. wa qadarna fahmahu qasim hafiz ala na'u. waqafna ala mablaghi ilmihi biha wa qadarna fahmahu accrediti àgbọ́yé rẹ̀ pé ẹni yìí gbọ́ ìmọ̀ yìí ẹni yìí kò lẹ́ni tá a wí pé báyìí ni ó ṣe eléyìí ti yanjú ná ọjà ní nǹkan kan tá a lè fẹ́ lè yìí mọ́ tásí àríbá fi wá lè yanjú kò sí àfa àwọn gbogbo ayé tó kò ń tọ̀ wọ́n yanjú wọ́n Saudi ò tó bẹ́ẹ̀ ẹ̀rọ níjẹ́ báwọn ta ní jẹ́ bẹ́ẹ̀ lásì àrí. náà. qadarna fahmahu wa qudratahu ala ifhami ghairihi àtúnwá buwọ́ lónìí wípé ẹni yìí ní qualification ó ti ní mímọ̀ àtúnwá rí wípé eléyìí tún lè fi yéèyàn ó ti ní mímọ̀ ó tún wá lè sọ̀yàn àwọn mímọ̀ lè jáde lára eléyìí wa isari haqa'iqiha ila adhanihim ó lè fún àwọn èèyàn ó lè produce làákàyè nso afa ko si mo na po wantaha bina ra'yu ila annahu wantaha bina ra'yu ibi tá bá fi rí kò sí ila annahu òun ni pé min haythu al-maqdu ala al-fahmi torí wí pé àti rí pé ẹni yìí gbàgbọ́ yé púpọ̀ wa ta'diya ó sì lè koyan ya'lu mustawahu qalilan ewon kan àwọn si ariwa ni ẹni yìí ti upgrade ó kọjá am mustawa sanata thalitha adhanawiya ẹni yìí kọjá dhanawi ó kọjá secondary ó ti bá fi dirasa kele azariya ní bí ẹ̀kọ́ ti azari lohun ẹni tí kọjá nta wí pé afun certificate wí pé ó parí secondary school rárá ó ti kọjá yín wa yumkinu an nujizahu fi dawi hadhihi al-ma'lumat lérí àwọn mímọ̀ yìí a wá fún ní certificate bi tadrisi fi biladihi certificate a fún ní wí pé ìwọ ti dàáfà tó lè kọ́yàn nílùú yín tó lè sọ àwọn èèyàn dàáfà ńlá ńlá tí ò ní rújú kankan mọ́ pẹ̀lú àwọn ìmọ̀ tá a kà á lẹ̀ tó pàṣẹ ó ti lè kọ́ àwọn èèyàn wallahu waliyyut tawfiq déètì wọn. Rajab June 29 1946 bàbá ọjọ́ máa 32 years lọ àbí 33 years bẹ́ẹ̀ni 1946 wọ́n wọ́n 32 years lọ níjọ́ náà ni wọ́n ní ìwọ ti lè kọ́yàn òun làkọ́kọ́ tí wọ́n kọ́ lọ ẹlẹ́gì tí wọ́n padà lọ pẹ́tọ̀ sàdébẹ̀ ìdẹ́fún mi ní òní àsìkò tó tí wọ́n fẹ́ lò wọ́n fẹ́ máa kọ́yàn ẹ̀kọ́ mi níbẹ̀ tí máa ṣe níyà yìí kẹ́ ń gbé e lọ kí mi náà lè dárò ẹlẹ́ lọ́hùn òun lẹ́lẹ́kẹ̀ẹ́ tán fi wá dá márkà sílẹ̀ ó ti wá inú àwọn àtàwùkí wọn àwọn muwaqqi'un al-muwaqqi'an Sheikh Yahya Uthman Shiblu Yahya sáyìn rẹ̀ mẹ́mbẹ̀ Uthman Murayzik òun náà wà mẹ́mbẹ̀ sáyìn tiẹ̀ náà mẹ́mbẹ̀ ina ne una ne al-ustad bi kulliyat al-lughat al-arabiyya marzuq al-ustad bi kulliyat ash-sharia wa huma al-muwaqqi'an ala hadhihi ash-shahada al-muwaqqi'an ala hadhihi ash-shahada min ulama al-jami' al-azhar so Sheikh Jami' al-Azhar ni Mustafa Abdul Razzaq so àwọn yẹn ní 1946 ní June 29 iná ní eléyìí ṣẹlẹ̀ tí a wa kana yaziru ala manhaj al-adhar fi mar'alatay al-i'dadiyya wa dhanawiyya iná ni mo fi wá gbé kalẹ̀ kó má jẹ́ ìdádí àti sànàwí dédé tí wọ́n fún mi ní ìjáza ní òjò kọjá dédé ìjáza tán fún ṣe Ádámù wípé ìdádí àti sànàwíyà ló lè kọ́ wọn tí wọ́n sì di àfáà tí ó bá ayé mu èyí tó bá fẹ́ ka yunifásitì kọ́ máa bọ̀ wá dọ̀ wá lọ́hùn ó ti bá وتخرج من هذا المركز حتى الآن نحو 5000 طالب منتشرين في جميع أقطار الدنيا. so 5000 ṣé Ádámù ní 5000 yẹn ló ti wá já over 5000 nígbà náà ló ti wá jáde ní markasi yìí tí wọ́n ti fọ́n káàkiri ayé tán gbé ìmọ̀ náà káàkiri lónìí níjọ́ náà lọ́hùn over 5000 níjọ́ náà lọ́hùn náà èyí ń dó máa bí. ó di méjì. jẹ́ n fi kan jáfe lẹ́yìn kun káwá fi yókù lẹ̀ kó fi di ní ibi tá a fẹ́ lọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀. naam i'lamu. ya abna al-markaz at-ta'lim ṣé Ádámù ni mo pẹ́yìn ọmọ markaz at-ta'lim yìí. i'lamu. bàbá ni ẹ lọ lè mà. anna al-hadaf al-awwal. pé ambition alákọ̀ọ́kọ́. min ta'sis hadha al-markaz. nítorí agbé markaz yìí kalẹ̀ lákọ̀ọ́kọ́ 1952 o. huwa ijadu majmu'atun mu'minatun muthaqafatun. ijadu majmu'atin. ijadu majmu'atin mu'minatin muthaqafatin takunu quwwatan islamiyatan amilatan fi hadhihi al-bilad. mo fẹ́ kí markaz yóò produce majmu'atin organize àbí kílẹ̀ máa ń pè organization society tí ó jẹ́ pé múmi nínú wọn ó dì tí wọ́n sì ní ẹ̀kọ́ nípa Islam ẹ̀kọ́ làjú takunu quwwatan islamiyya tí wọ́n wá jẹ́ pé àwọn ní ó wá jẹ́ agbára tí Islam gbogbo
ilẹ̀ Yorùbá pàápàá jùlọ Nàìjíríà tó yẹ pé àwọn ni wọ́n gbé agbára lé wọ́n gbára lé. amilatan fi hadhihi albilad. tí wọ́n máa wá ṣiṣẹ́ káàkiri gbogbo ìlú pẹ̀lú mímà. kadat tafkudu imanuha. alladhi kadati imanaha tafkudu imanaha maf'ulu bihi. wadinaha wasaqa. ìlú tọ́já sí wípé imani ti ń lẹ́ ń bẹ̀ ẹ̀sìn ti ń lọ lẹ́ ń bẹ̀ sàkọ́fà Islam ti ń lọ lẹ́ ń bẹ̀ mo fẹ́ bíúdì àwọn kílẹ̀ pẹ̀lẹ́ kan society kan láwọn ọmọ kéwú tí wọ́n ní ẹ̀kọ́ ọ̀làjú tí ń lọ lọ́hùn lónìí wọ́n fi bíúdì Islam wà níyà yìí gbogbo kéwú of value tẹ́lẹ̀ kí ṣe Ádámù tó dé nígbà ṣe ká Ádámù dé ní kéwú di value nínú yàrá kéwú wà tẹ́lẹ̀ bàbá dé ló lọ́kọ̀ọ́lọ́ngbò ẹ̀ jáde káàkiri. allati basatahu almustabiduna min alulama. àwọn ìmọ̀ tí àwọn àfà tí wọ́n mú àwọn ọmọ kéwú sìn ìmọ̀ tí wọ́n ti mánú lé tí wọ́n ti ń bọ̀ farabalẹ̀ kọ́ sí wọ́n tilẹ̀kùn máa fáwọn ọmọ kéwú wọ́n kàn máa wọnú yàrá fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ni lálàrí àti àsùnmáwí wọ́n lè ké lógún ọdún tí wọ́n ní ti ké tán tí wọ́n ní ti parí ẹ̀ o ti lálàrí àti àsùnmáwí wọ́n lè ké lógún ọdún tí wọ́n ní ti parí ẹ̀ ṣé Ádámù ni mo fẹ́ sílẹ̀kùn lé mímọ̀ kalẹ̀ kí ìmọ̀ ó tú jáde ká kó ìmọ̀ jáde kí gbogbo ayọ́ máa gba ìmọ̀ lọ́fẹ̀ẹ́. liyatimma lahumul istibad. wọ́n wá tó àwọn yìí ń kọ́ máa sìn lẹ́rú kọ́ máa kéwó lè lo láìfù rẹ̀ lérí pé ń sin àfáà rẹ̀. ثم من آثار الجهل بالإسلام الذي بسطه تعليم الإنجليزي. àti àìmọ̀kan wàhálà tó ti bá ìsìlámù látara pé àwọn òyìnbó ti gbé ìwé wá ìwé wọn lọ́wọ́ kù tí gbogbo ayé ń lọ bẹ̀ wọ́n fi kéwúlẹ̀ wọ́n á fẹ́ dá kéwú padà. ليتم لهم تجريد المسلمين. ولما حاولنا عبثا. nígbà tá a gbìyànjú láti ṣe bẹ́ẹ̀. إصلاح الكبراء. àwọn tá a kọ́kọ́ fẹ́ lò làwọn àgbàlagbà tí wọ́n ti kéwú díẹ̀ a fẹ́ fún wọn mímọ̀ tuntun wọ́n ju yìí ti ń bẹ̀rẹ̀ wọn lẹ̀ ká gbé tuntun tó dáa lé wọn lọ́wọ́ o ti yé báwọn nígbà fẹ́ agbìyànjú ká ṣe bẹ́ẹ̀ babalá gbìyànjú. ṣé Ádámù ní gbogbo bá a ti gbìyànjú náà tó àrí wọn tún ṣe. ìtajahada fi insha bàbá sọ̀rọ̀ lómi pé ẹ wá kéwù yìí kí ẹ kénáwù ẹ ké kínú náwù kínú ináwó ni wùyí ináwó la kénáwù kankan ẹni bá kékan wọ̀ náà bàbá náà rí pé wọn gbọ́ yé mo bá fa àwọn yóò lẹ̀ pé ẹgbọ́n àwọn bàbá yìí àwọn ò lè àmọ́ àwọn ọmọ wọn ti ń bọ̀ àwọn ò lè lo generation ti ń bọ̀ lọ́la gbogbo ò lè balance. alama. ìtajahada fi insha yada almarkaz. ṣé Ádámù ni mo wá dá markaz yìí lẹ̀ láti tún àwọn ọmọ ti ń bọ̀ nítorí wọn dá markaz yìí lẹ̀ gan-an àwọn jíìlù tí ń bọ̀ wá generation tí ń bọ̀ wá àwọn bàbá yìí gbogbo kéwú tá a gbédè yìí wọ́n ní kéwú tuntun ajá aláwọ̀ tún gbé kéwú ó tún gbé kéwú ṣe tánìlè ìmọ̀ irú àwọn àmọ̀tàmọ̀ ó tún wọ́n kan náwó ọ̀kan sàrífì ó ti wọ́n láwọn àwọn ọ̀fẹ́ ọ̀dà ẹjẹ́ fáwọn ọmọ yìí tí ń bọ̀ náà fi wọ́n mú àwọn ọmọ wọn. hatta nastati'a an najida minhum jama'atan. tá a ti wá rí àwọn jama nínú wa. نجد منهم جماعة عاملة تحت قيادة واحدة توجيه واحد رشيد. àwa rí àwọn jama táwọn náà wá di wípé wọ́n gbà lọ́wọ́ wa gbogbo wọn náà wá jẹ́ pé ibi tá ni wọ́n lọ náà ni wọ́n lọ. وها هو قد مر على تأسيس هذا المركز نحو 18 عام. ṣé Ádámù ni ó di 14 years àbí ó di 18 years báyìí tá a dá markaz sílẹ̀ báyìí ìgbà tó di 18 years nu. فلم نستطيع حتى الآن تكوين هذه المجموعة. تكوين هذه المجموعة. ṣé Ádámù ni àwárí majmu'a yìí àárí organize. بل بالعكس. kàkà organize yẹ ọba fẹ́ dìde yóò tún wò ni. حل التفرق محل التجمع. n ta ni ká kó jọ wá di ti ń fọ́nká. ونزلت ani asọ́dọ̀ kan ni bẹ́lẹ̀ ìbá kéwù tán ọlọ́nu ni bàbá wa dúró kọ́ bá mú lọ́wọ́ ká lè gbé bẹ́lẹ̀ ìbá kéwù tán ọ̀sá lọ gbogbo wọn kéwù tán wọn sá lọ ni. wọn ò dúró tí wàá pé kájọ gbé ní tó kù àní ẹjẹ́ àdọ̀kan ká gbé ogbẹ́ táyì mà tó kù lérí lẹ̀. wọn ò tiẹ̀ dúró gbé lọ́wọ́ kébù làwọn ò ṣe tí wọ́n fi ń lọ. نزلت العداوة منزل المحبة. láàrin ìfẹ́ tí mo ní kájọ lù ọba di ọ̀tá ni gbogbo wọn bá ń bínú. wọ́n bá ti gba kéwù tátọ̀ lọ́wọ́ ìdè ọmọ lè fọ̀rọ̀ ránṣẹ́ sí wa tí ọ̀dà ni ẹ wojú tójú sí Ádámù rí. وكان ضعف مكان القوة. a ní adi agbára ni ó tún wá dọ̀lẹ́. فصارت èmi nìkan náà mo dá tọ̀hún sí èmi nìkan náà ni tó ń dá yìí sí n ò ronú lọ́wọ́ mọ́. náà. فصارت مشاكل أبناء المركز في الداخل. wàhálà táwọn ọmọ markasi gan wa ń fún mi gan láwọn ọmọ tí mo kọ́ ń kéwù gan. صارت أشد. ó tún wá lágbára ó sì tún pọ̀. من مشاكل الأعداء في الخارج. ju wàhálà táwọn ọ̀tá tí ń bẹ́ ń tàn fún mi lọ wàhálà ọ̀tá tọmọ markasi gan bá mi ṣe ó ju ọ̀tá tára tán bá mi ṣe lọ ṣé Ádámù lọ sọ bẹ́ẹ̀ ebi bá kọ́lẹ̀ wọn rí ṣé Ádámù ni tó wá fà tó fi rí bẹ́ẹ̀. كثير. ọ̀pọ̀ nínú ẹ̀. استعجال أكثر الطلبة. ọ̀pọ̀lọpọ̀ àwọn akéwù ń kánjú àwọn náà fẹ́ dá àfáà lójijì wọ́n fẹ́ dàbí mi wọn mọ̀ pé mi náà bẹ̀rẹ̀ láti kékeré ni wọ́n wá kéwù táwọn ní èmi náà fẹ́ lé àfáà mi bá wọn kálukú náà ń kánjú wọ́n bá ti gbà á fẹ́lifẹ́li wọ́n gbà á tán wọ́n họnu ni wọn ò sì ní dé àyè mọ́ wọ́n fa ìmọ̀re kún. منها. inú ẹ̀. النفاق من بعض الطلبة. òun náà ni ànífàk nífàkù tí ń bẹ lọ́dọ̀ àwọn ọmọ kéwù èmi ní ń kọ́ wọn kéwù wọ́n tún lè bá àfáà mi tọ́jọ́ tá mi wọ́n ti lè bá sí inú àwọn kéwù sí Ádámù náà ni.
النفاق من الذين يقولون ما لا يفعلون. lọ́dọ̀ àwọn tí wọ́n ń sọ tí wọ́n ò ní ṣe. ويظهرون خلاف ما. tábà déwájú mi wọ́n máa sọ dáadáa nínú àwọn akéwù mi tábà sì kú òtọ́tọ̀ ní tó sọ ń pè mí àfa wọn. إذا أتونا. nígbà bá wa. قالوا لنا نحن معك. wọ́n sọ pé baba wàláhì gbogbo ayé mi àti gbogbo fi lé iná làáfà mi iná lẹ́kọ́ wa iná ní ma tẹ̀lé tí ń fi kú. وتحت لوائك من المجاهدين. wàláhì abẹ́yìn la wà iná la ma tẹ̀lé. وإذا رجعوا إلى. tọ́ba padà sọ́dọ̀ àwọn ọ̀tá tán. قالوا. wọ́n máa sọ pé. إنما نخادعه. à ń tàn nípa. حتى نجد الطريق. kákan rí káwọn dọ̀ kan fi rọ́nà ká fi rí nta tẹ́lọ́dọ̀ abá ti rí nta tẹ́lọ́dọ̀ rẹ̀ tá a ti dèèyàn tán ó dà ní dọ́dọ̀ rẹ̀ mà. ẹ wọ́n ṣe alámọ̀ tí ń rojọ́ fún wa torí àwọn táwọn bọ̀ yẹn fi rojọ́ fún wa ká lè mọ táwọn fèsì ńgbà táwọn ń bẹ. wọ́n wá dé lónìí wọ́n wí kótókótó wọ́n ti bá balẹ̀ ọjẹ́ nǹkan tí wọ́n náà ọjẹ́ nǹkan kan táwọn máa jẹ́ náà sì ní jẹ́ nǹkan lọ́la. ọ̀gbọ́ wọn ò dábàá rẹ̀ mà wọn ò dáyà rẹ̀ mà ìwọ gan wà nínú ayé bí aláìsí ni ọmọ bí ọlọ́kàn wà lọ ọ̀ wá sọ fáwọn ọmọ rẹ̀ kí wọ́n tún déyàn láyé ọ̀ wá wọlé yìí kọ́ lè ka tíra kọ́ mọ títí Ádámù fèsì mo ló tún kù sí àfa. وتلك mo fẹ́ wọ yìí tán ká tó bọ́ sí ká bọ́ sí bomi níjọ́ ní lọ́túnla. من الذين يريدون أن يعرفوا كمديرين للمدارس. gbogbo ọ̀sẹ̀ Ádámù ní gbogbo wọn náà fẹ́ kún rí àwọn náà bí mùdírù èmi tí ń jẹ́ mùdírù àwọn náà fẹ́ di mùdírù wọn bá ń sá lọ wọn bá béèrè bò ẹ wá kí n bá yín ṣe pé kí n sọ fún yín bí wọ́n ti ṣe tv láṣeyọrí wọn ọmọ àdúrà máa wọ́n sì họ àwọn náà fẹ́ di mùdírù lọ́hùn. لا إله إلا الله. خارج نطاق رئاستنا وقيادتنا. wọ́n làwọn ọgbà kábà wọn làwọn ọ̀fẹ́ sí lábẹ́ àṣẹ wa. àwọn náà fẹ́ dá tiwọn. من الاتصال بالسفارات. àwọn náà fẹ́ بالمساعدات. wọ́n wá ń kú lọ́dọ̀ àwọn lọ lè bá àwọn ambassador àbílẹ̀ máa pè wọ́n àwọn ambassador Egypt ambassador kìíní tó wọn Saudi wọ́n wá musaada lọ́wọ́ wọn wọ́n lè wá owó tẹ́mi àfa àwọn òsì wá musaada tí mo fi ṣe tí mo ṣe yìí. أو ليتم لهم السيادة المطلقة في محيطتهم وبين أصحابهم. أليس من مثار العجب. tí Ádámù ní sẹ́lẹ̀ yọ̀ wá tún láì ṣé kò tó lè mà báyìí. أن يسعى غيرنا في العالم. káwọn àwọn ẹni tí ò rí bí wa ní gbogbo ayé. لجمع مختلف المدارس. wọ́n kó àwọn ilé kéwú jọ lóríṣiríṣi. تحت إدارة واحدة. lérí ìdárà ẹyọ kan tó yẹ pé gbogbo ilé kéwú tó ń lé kéwú wá jẹ́ pé ìdárà ẹyọ kan tí gbogbo wọn ní ìdárà tó pilẹ̀ wọn. gbogbo márkàsì pátá àtẹ̀kú àti gbogbo ẹ̀ wọ́n bá jásí pé ìdárà ẹyọ kan tí gbogbo wọn náà ìdárà márkàsì àgègè wọn. àwọn kálukú ń dá ọlá sí fún rẹ̀ wọ́n gbàgbé bí wọ́n ti pilẹ̀ ọlá ẹni bá wá dọ́lá sí tó lóun ò ní fi ọlá kún bí ó ti pilẹ̀ ọlá mọ́ ebe ẹni kọ́lá rẹ̀ wọn ò ní ju bí òun náà wà ń lọ ni. لا يخفى أن بين المركزيين عددا ممن أتموا تعليمهم إلى المستوى المعروف المحدود وانصرفوا إلى بلادهم بإذننا. tí Ádámù ní ń bẹ kò pamọ́ pé àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ wa tí wọ́n sì parí kéwú lọ́dọ̀ wa wọ́n sì lọ ìlú wọn pẹ̀lú yọ̀ǹda pé tọ̀ àkàràkùn lẹ́dàkùn wọn ní káwọn wájẹ mọ́mù ni bàbá ṣé kí n lọ àbí má lọ máa lọ wọn ni wọn adálé kéwú lẹ́nu fámìlì wa ni ṣé kí n lọ àbí má lọ máa lọ tí Ádámù ní àṣẹ wa làwọn yẹn ń fi lọ ìmọ̀ yọ̀ǹda fún wa pé ẹ máa lọ. وأسسوا مدرستهم بمعرفتنا. àwọn náà sì fi lé kéwú wọn lélẹ̀ pẹ̀lú mímọ̀ ìmí àfa wọn. وبيننا وبينهم حتى اليوم التفاهم وتبادل الرأي. Sheikh Ádámù ní láàrin mi àti wọn títí dòní àjọṣepọ̀ sí wa tán bá fẹ́ gba aráàyè kan wọ́n tún wá dọ̀ mí tí nǹkan kan bá rú wọn lójú wọn tún wá pé bàbá báyìí bóyá tún rẹ̀ làmí lọ́yẹ màá tún sàlàyé fún wọn bó ti rí ni Sheikh Ádámù láwọn yìí. ولكنهم قليلون. àmọ́ àwọn yìí kéré ẹ̀wọ̀n kan Sheikh Ádámù walakinnahum qalilun àmọ́ àwọn yìí díẹ̀ iná ni wọ́n wò tó nǹkan ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́ tí wọ́n ti wá wa mọ́. وأكثرهم àmọ́ pọ̀lọpọ̀ wọn. يؤسسون مدارسهم. wọ́n ń dálé kéwúlẹ̀. على حين غفلة منا. aláhìn nìkan fígbà tí wọn ọmọ wa rí wọn kàn ń dálé kéwúlẹ̀ ìmọ̀ kan máa gbọ́ ni pé lágbájá máa ti dálé kéwúlẹ̀ lù rẹ̀ pé o sì wá sọ fún mi kó wọn dálé kéwúlẹ̀ lágbájá máa ti dá tiẹ̀ lọ́wọ́ àti ìdìmọ̀ àmójú máa ń lu wọn kó sì wá sọ fún mi tó yẹ pé wọn àti ẹ̀dọ́dọ̀ mi má lẹ́yìn tá a bá pàdé lóde nìkan lóko. لا يراجعون في شيء. wọn ò tiẹ̀ wá bá wa fún nǹkan kan mọ́. بل يقفون موقف منافس للدون. àwọn náà dúró bí kòkòrò tí jẹ ni. أيها المؤتمرون. Sheikh Ádámù ní gbogbo ẹ̀yin tí mo pè tí kọ́nfẹ́rẹ́nsì yìí ẹ̀ máa kéwú ẹ̀yin bá wí ni. إذا أردتم فكرة توحيد الصفوف. tẹ́ ẹ bá fẹ́ kí fíkìrà tawhid sufufi ilé mọ́kàsì yìí tẹ́ ẹ bá fẹ́ kó dúró dáadáa. تحت رأية هذا المركز. kó dúró kí gbogbo ẹ̀ ó dúró lójú kan kí mọ́kàsì ó jẹ́ yọ̀ kan ìtumọ̀ Sheikh Ádámù ní kájọ kan láti inú ni. فلا تختلط الخبيث بالطيب ẹ má da nǹkan rú mọ́ munafiki ẹ má da nǹkan rú mọ́ ẹ má ba mọ́kàsì yìí sọ̀tá mọ́ ẹ má ṣe bí ìgbà tẹ́ ń fi ọ́ da tẹ́ sì fi ọ́ da ẹ dúró dédé pẹ̀lú mọ́kàsì yìí ẹ bá fẹ́ ká dọ̀ kan Sheikh Ádámù ní ẹ jẹ́ àdọ̀ kan o ti pọ̀ yín ẹ ti máa ẹ ti ṣe gbé yẹ̀wò láwùjọ kò síbi ẹ̀wọ̀ láyé tí wọ́n ní máa pa àfa ńlá ńlá dé ẹ jẹ́ àpapọ̀ ká dọ̀ kan ọ jẹ́ ẹyọ kan náà ni ọ̀pọ̀lọpọ̀ láwọn wọn ṣe bẹ́ẹ̀. لكن لا تنسوا ما قال الله. ẹ má gbàgbé ntọ́lọ́run sọ o. أم حسب الذين اشتروا سيئات. Ọlọ́run ní àwọn tí wọ́n ń sa burú tí wọ́n rò ní. أن نجعلهم كالذين آمنوا. ẹ pé àwa fa àwọn ṣe déédéé àwọn á fún wọn ní irú oríire àbí irú lọ́kì àbí irú oríire tí àwọn tí wọ́n gbà wá gbọ́ tí wọn ò sa burú tí wọ́n ta fún wọn ṣerú ẹ̀san wọn lè rí. وعملوا الصالحات. fáwọn tó fi ṣe dáadáa kún tiwọn. سواء محياهم. ṣé bá kan náà láàyè wọn rí ni. ومماتهم. ṣé bá kan náà rò kó rí ni. ساء ما يحكمون. nǹkan dáhùn yẹn ṣe ń tọ́ da ẹ̀yin tẹ́ ẹ̀ dúró tì wá lónìí ṣé wàá rò pé tó bá lọ́la yín wọ́n wàá kà yín mọ́ wa lọ́la ni wọn ò lè kà yín mọ́ wa. واعلموا ẹ lọ lè máa أن المتخرجين من هذا àwọn tó المركز jáde mọ́rkàsì 3 أقسام. ọ̀nà mẹ́ta wọn pín sí o.
àwọn kan yuwasilunana wọ́n máa wá dọ̀ wa wọ́n tún wá ń bẹ̀ wá wò wa baynana tabadulul mahabba àwa àti wọ́n sì tún nífẹ̀ẹ́ ara wa kò sígbà tí wọ́n yé dọ́dọ̀ wa wọn ò yà wá wọ́n ti dá tí wọ́n lẹ̀ o àmọ́ wọn ò fi wálẹ̀ kò sígbà tí wọ́n yé wa ṣé Ádámù nínú kọ́mẹ̀ntì lórí àwọn yìí ń kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí àwọn fírì ti wọn. wakismon àwọn ẹlẹ́ẹ̀kejì ajibarati humul dhuruf ajibarati humul dhuruf ajẹ́ àmú òun ni òjò wọn ráyè mà. wa qaharati humul asbab ala linkitoyi anna. àwọn ìdí kan sí kejì òjé kí wọ́n ráyè dọ́dọ̀ wa wọ́n jìnnà sí wa àmọ́ ọkàn wọn ń bẹ pẹ̀lú wa ìdí kan sí kejì òjò wọn ráyè dọ́dọ̀ wa. ọgbà yọrọdátihim wa hum la yasaluna yasauna jadina fi talabi tajdid litisal falba. gbogbo ìgbà náà wọ́n wá pé pẹ̀lú ògùn Ọlọ́run àwọn ń bọ̀ wá àwọn gbọ́dọ̀ dọ́dọ̀ àfa àwọn àwọn gbọ́dọ̀ dọ́dọ̀ àfa àwọn ọkàn wọn ń bẹ pẹ̀lú wa kì í sáyè fún wọn ni ṣé Ádámù ní lẹ̀kùn sílẹ̀ gbogbo tó táwọn yín wọn bá wa kan wọlé wa. wakismun ẹlẹ́ẹ̀kẹta ta'ammadu linqita. àwọn máa ń mọ̀ fáwọn ọba wa ṣe mọ́ ni. bal tamarradu alayna bi. wọ́n mú di lérí wa wọ́n láwọn ọba wa ṣe máa wá sáláì mórí sí wa wọn wà ní hujja ẹbá bí wọ́n pé kíla èyí ṣe tẹ́ ẹ̀dọ́dọ̀ àfa yìí máa kílẹ̀ tẹ́ ẹ̀dí márkàsì mọ́ a ní kò sí nǹkan kan àwọn náà ní táwọn fàyè àwọn ṣe. wala burhan. ṣé wọn rẹ́ di kan mú wa. illa hujjata shaytan. àti hujja ṣèyítánì nìkan iná ni wọ́n mú wa. wa burhanuhu ala Allah. Ọlọ́run ní ọ̀dọ̀ Ọlọ́run nìyẹn wa. fa ana bari'un min haula. ṣé Ádámù nírú àwọn yìí èmi náà bá wọn ṣe láyé yẹn yàtàlì kìyàmà. wa man yudafi'u anhum. ẹ̀dọ́ bá lóun fẹ́ dìfẹ́ǹdì irú àwọn yìí. aw yata'awanu ma'ahum. àbọ̀dọ̀ òun fẹ́ ràn wọ́n lọ́wọ́. hatta àbí ọ̀wá ràn wọ́n pẹ̀lú wọn títí tí wọ́n fi túbá àbí tí wọ́n bá túbá yẹn tí wọ́n bá yẹ túbá nìkan àwọn tí wọ́n bá túbá tí wọ́n bá yẹ kú láyé àyèmí àti wọn ò ní ṣe lálùkìyàmà. wa in tabu wa aslahu. ṣé Ádámù tí wọ́n bá túbá tí wọ́n tún ṣe torí ìṣe ọmọ kéwù kan torí kó lè dáa fún ilé mi fi ṣe wàhálà tí mo ṣe yìí mo kọ́ yín kẹ́ ẹ lè bá àwùjọ mu kẹ́ ẹ lè bá kẹ́ bí yóò fi yín ṣe fàárì kílù yóò fi yín ṣe fàárì ká yóò fi yín ṣe fàárì kẹ́ ẹ lè bàbá ìgbà mu mo wá kọ́ yín tán ẹ ṣàìmọ̀rẹ́ ẹ wá sálọ ẹlẹ́ẹ̀fẹ́ rí mi àfa yín má irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ lọ́lọ́run bá yọ̀ǹda fún láti wá túbá kí n tó kú wà á sì láhù tí wọ́n dẹ̀ tún ṣe dáadáa Ọlọ́run fèrè jì wọn àmọ́ tó bá láwọn ò ní túbá. amma man yandari alayna haqqan. ń bọ̀ wọ́n láwọn ò ní túbá èmi wọn ò ní kú láwọn àjọ Ọlọ́run bàbá wa ní àmọ́ ó tún kẹ́ nìkan o. man yandari alayna haqqan. magsuban àwọn ọmọ kéwù kan ti ń pa ní nǹkan kan táwọn gbà lọ́wọ́ mi tí wọ́n ní àwọn ní dúkìá kan àbáwọn ní nǹkan kan tí mo jẹ àwọn tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi táwọn ní mo jẹ àwọn ní nǹkan. falyakhruj ila alami shahadati amamakum. ẹ̀wọ̀n kan ìyá ibi conference ní o ṣe Ádámù ní inú gbogbo yín ẹni wọ́n bá jẹ gbèsè gbèsè tí ń bá jẹ yín gbèsè owó ọmọdé ọ́ni gbèsè nǹkan kan ọmọdé ọ́ni àbí mo ṣàbòsí kan fún ọ àbí mo ṣe ń tí ọ̀dà fẹ́yìn ọmọ kéwù tí ń bá ṣàyídá fún yín àbí ọmọ kéwù tí ń bá jẹ lówó tí mo gbó lọ́wọ́ rẹ̀ àbí ọmọ kéwù tí mo bá ṣàbúrú kan fún yín kọjáde ń gbangba gbogbo yín ni mo pè yí kọjáde ń ta akọ wá sọ tí mo ṣe fún un yín sì gbé nǹkan rẹ̀ fún ìgbẹ́tọ̀ rẹ̀ fún yín sì túbá wájú Ọlọ́run. wàlíyàtì bíbúrẹ́ anin ala hukmillahi wa. tí ó bá sì mú wa kó mú àwíjàre wa inú òfin Ọlọ́run àtòfin Ànábì Muhammad. albayinatu ala almudda'i. tá Ànábì sọ wípé albayina àlàyé ń bẹ fún ẹni tí ń bá ń pèpè fún nǹkan kóhun lòun ní nǹkan yìí ẹni bá lóhun kọ́ ló ní òun ló búra ni. wa idha thabatat alayna al-idanatu minkum. tó bá jásí wípé n tó wí yìí lóòótọ́ àríkó òótọ́ ni. fa ana. èmi Ádámà ẹ̀wọ̀n kan èmi Ádámà gbogbo ntí mo bá wọlé gbà lọ́wọ́ rẹ àbí ntí mo bá jẹ ọ́ tó bá jáde tó sì mẹ́rin wá tó sì fi èpè sí i pé báyìí lóòótọ́ èmi Ádámà ṣe tán àti dá padà fún kí n tó kú. Ore. Wa illa. Àmọ́ tó bá wá rí ẹ̀rí kankan mú wá tó sì pé mo jẹ́ ọ́ ní nǹkan kan. Fa ana bari'un min amthali haula. Irú ẹni bẹ́ẹ̀ tí mo kọ́ ń kéwú tán tó lọ tí ì jẹ́ ní nǹkan kan tí ó ní tí ó gbà lọ́wọ́ mi àbá yìí pé nítorí ẹ̀ ló fi sá fún mi èsì sábúrú kan fún ọ wá lọ bẹ́ẹ̀ ìwà ń fa ìmọ̀ ìwà ń fi ọ̀rọ̀ tí ọ̀dà ránṣẹ́ sí mi àbí ń bá ọ̀tá mi sí àbí ń fa ìmọ̀ orí ránṣẹ́ sí mi irú ẹni bẹ́ẹ̀ mo bọ́ pápọ́sẹ̀ kú lọ́wọ́ rẹ̀ láyé yàn àti lálùkìyámà. Wa man yata'awanu ma'ahum. Àtẹnubá wà náà ọ̀dọ̀ wọn. Hadha wa inni aqtarihu alaykum an taqsamu anfusakum fi thalatha. Ṣé Ádámù ní ẹ̀pín láyé sí mẹ́ta ẹ̀rọ akéwù mi. Al-awwal. An tuqsimu. Anfusakum fi thalatha. An tuqaddimu. An tuqsimu anfusakum fi thalatha. Al-awwal. Alákọ̀ọ́kọ́. Al-majlisul 'am. Al-majlisul 'am ẹni majlisu tí ó jẹ́ general meeting ó ti yé wa ẹni. Alladhi yakun li kulli mutakharrijin min al-markaz. Gbogbo àwọn tó jáde markaz pátá gbogbo ayé. Haqqu ad-dukhuli fihi mukhtaran ghayru majburin. Naam yóò ya ẹlẹ́ẹ̀kejì. Al-hay'atu at-ta'sisiyya. Yóò náà. Allati takunu min ashabi tajarub wal-istiqlal fi al-amal. Naam. Wa ara an takhtarahum al-lajnatu at-tanfidhiyyah. O to ya lọ́bùnmi. Al-lajnatu at-tanfidhiyyah. Lajnatu at-tanfidhiyyah. Allati yakunu li. Ọ̀nà mẹ́ta tí ara wọn ló pinnu àti ó tó kọ́ sí. Jẹ́ ìwọ̀n náà ń bolódé. Àwọn tí sẹ́mi tó wà ní. Níbo tún nìyí? Ok àwọn tí sí Ádámù tún yàn pé wọ́n máa jẹ́ kílò kọ rẹ̀ nù ni bàbá wa Sheikh Suleiman Alhaji wọ́n dákọ̀ wọ́n bẹ̀ àwọn náà ẹja kò ń bẹ̀ ní kọ́sìm nígbà wọn parí ẹ̀ wassalamu ala man ittaba al-huda ní tí bàbá fi parí ẹ̀yìn náà tó bá di ní alukọ ọjọ́ Friday pẹ̀lú ògùn Ọlọ́run lọ́tún lákọ̀ insha Allah a wà lọ bí báwo ni Sheikh Ádámù ti sọ bó ti dá sọ̀rọ̀ nílẹ̀ Lárúbáwá lọ́hùn orí kọ́ kọjá bẹ́ẹ̀ ayé bẹ́ẹ̀ kọ́ Mọ̀lánà Sheikh Ádámù bí wọ́n ti gbà ṣe eléyìí ní
mọ̀tàmárù tí wọ́n lọ àwọn fi Rabitatul Alam al-Islami. ìbéèrè kan bẹ tá béèrè tẹ bá ti ṣàlàyé àwọn kìnìún ìtàn bọ́ọ̀lù ń bọ̀ wá ṣé Adam yẹ́mu káṣáfù ni wọ́n. ń bọ̀ kọ́sìm mọ̀tàmárù tí wọ́n lọ ní Rabitatul Alam al-Islami ó ti bá báṣu tí wọ́n kọ̀ dáma lọ́hùn ó ti bá báṣu kọ̀ dáma Sheikh Adam Abdullahi al-Ilori ila Mu'tamar Rabitatul Alam al-Islami bi Makkah al-Mukarrama bayna 1975 kọ́ yìí 1975 tó ẹnu rẹ̀ mawqi'u biladi Yorùbá baba sọ ń bẹ̀ èyí tí wọ́n kà báṣu tí wọ́n kà níbẹ̀ nù ni ó ti ilkọ́ wọn nu makana al-ahimma fil mujtama baba sọ̀rọ̀ ń parẹ́ ipò àwọn àfa alẹ́ Yorùbá wà ní àwùjọ baba sọ kayfa bada tadakhulu su'ama fi shu'un al-umma báwo ni àwọn olówó báwo ni wọ́n ṣe rárí wọnú ètò Islam ètò masalasi báwọn olówó ṣe rí wọnú rẹ̀ báwọn olówó ní pàṣẹ masalasi àwọn náà jẹ bàbá àdínní wọ́n jẹ gbogbo ẹ̀ ó ti bá ṣe Adamu sọ Ọlọ́run fáwọn alárúbáwá an-nisamu al-wirasi fil imama báwo ni ìmáàmù ṣe jẹ́ pé ilé kan ní jẹ ìmáàmù àbílẹ̀ méjì tó jẹ́ pé fámìlì kan ní ó máa jẹ ìmáàmù bẹ́lẹ̀ ìbá kú ń bẹ̀ wọn tún ní inú àwọn ọmọ ẹ̀ náà ni ó máa wà tó jẹ́ pé kò sínú òfin ti ànábì kò sínú òfin Ọlọ́run kò sínú òfin Islam báwo ló ti wá jẹ́lẹ̀ tiwa bàbá sọ gbẹ fáwọn alárúbáwá lọ́hùn ó ti bá kíni tatwirul khitaba khutuba àti ẹ̀ka yìí pẹ̀lú ògùn Ọlọ́run insha Allah aka ilé bí khutuba ti dàgbà bí tatwiru ṣe bá tatawuru ṣe bá bí khutuba ṣe dàgbà ó fi já sí wípé upgrade kúrò níbi wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ tá a fi upgrade síbòmí ṣé Adamu ṣàlàyé èyí wọn à ń bọ̀ wá ka èyí wọn pẹ̀lú ògùn Ọlọ́run níjọ́ kí là ń pè jamul amwal fil hafalati diniya báwo la ti ń gba owó láwọn òde owó kòna lóde kayfa ya'ishu al-ahimma wal ulama fi hadhihi al-bilad báwo làwọn àfáà ṣe ń sustain báwo ni wọ́n ṣe ń maintain ara wọn báwo ni wọ́n ṣe ń live nílẹ̀ Yorùbá yà yín báwo làwọn àfáà ti ń live nílẹ̀ Yorùbá tí ó yìí sí ìjọba ti ń sanwó fún wọn tí ọ̀sẹ́ nìkan kan ti ń fún wọn lówó bàbá sọ fáwọn alárúbáwá wípé ẹ má wulẹ̀ buwa o ẹ mọ̀ tẹ́ buwa sí o báwọn àfáà bá ń ṣe jálàbí àbí wọ́n ń lọ bí òkú àbí wọ́n ń lọ bí ìkómọ àbí wọ́n ń lọ bí kíní kan tí wọ́n ń ṣàdúrà wòlímà tá ń ṣe gbogbo ẹ má bu ẹ má pe tí wọ́n ń ṣe ọ̀dá o ti bá wọn ti ń sẹ̀mí lọ́dọ̀ wa yàtọ̀ fún bá ti ń sẹ̀mí lọ́dọ̀ yín wọ́n sọ fáwọn alárúbáwá ní Rabitatul Alami ní World Conference wọn nífa iná ṣe Adamu ti sọ shar'iyyatu hadhihi tariqa wa ghayru shar'iyyatiha ìjọba àwọn àfáà ti ń sẹ̀mí ńlẹ̀ Yorùbá yìí pàápàá jùlọ Nàìjíríà yìí ìjọba sẹ̀ríà mu àbí ọba sẹ̀ríà mu so bí ó ti rí nu pẹ̀lú ògùn Ọlọ́run insha Allah àwọn ibi tí a tọ́ sí ní èyí tí ń bọ̀ wá nù tẹ́ẹ̀fì mọ̀ pé kò sí ti ṣe Adamu ọ̀dá sí ṣé ká Adamu yìí sá àfáà yàyín Rabitatul Alami al-Islami àgbáyé ni ṣé Adamu ti kọ ilé yìí lọ wọ́n ti gba gbogbo àwọn àfáà ilẹ̀ Yorùbá lẹ̀ wọ́n gbà wọ́n lẹ̀ ni. bó tẹ ka yìí ní tíra yọ kanu. tíra yọ kanu ba ká tó wá tún sọ Nasimu Saba ẹ̀rí nǹkan fi akhbari al-ulama àbí bí akhbari Islam wa ulama biladi Yorùbá òun tó rè ń bẹ́ẹ̀ nù yìí náà látún fi sàǹfààní fúnra wa so àwọn tí wọn bá ma ṣe ká Adamu àwọn tẹ́lẹ̀ tí ń bínú kì í katira tí bá ma katira ni ọgbọ́ yóò mọ̀ pé alàlámà ẹ̀ṣẹ̀ ẹran kéke bó ti rí nu kọ́lọ́ mọ́sá wọlé àndẹ́ Muhammad ó gba àwọn tí ń wò wá kọ́lọ́ bá wà pẹ̀lú yín alibarika ọlá àwọn ẹni Ọlọ́run ọlá Muhammad Rasulullah àwa gan wò wá ká má dákẹ́ ká má kà á lọ bẹ́ẹ̀ torí ń dùn bá a ti ń kà yìí àmọ́ pẹ̀lú ògùn Ọlọ́run náà èyí tí wọ́n parí ẹ̀ ẹ̀yìn àti dúró ń bẹ̀ ni pẹ̀lú ògùn Ọlọ́run a máa padà sí ibẹ̀ ní ọjọ́ kí ló pé message àbí àbí tí ń lọnu kọ́ sí mu mo fẹ́ sáré yà síbi kan ni ṣe rí àwọn kan bẹ́ẹ̀ nínú ẹ̀yin tẹ́ àwọn tí máa kọ́mẹ́ntì yà yìí lérí àwọn kìíní mídíà wa yìí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọmọ mo rò pé nǹkan mo rò pé ó sùn lójí lọ́kàn rí wípé láìfù kan bẹ ọkàn jáwọ́ bẹ̀ mọ láìfù tẹ́ ẹ máa wọ̀ méjì tẹ́ ẹ ní máa wọ̀ Ọlọ́run ní jẹ́ ẹ sílé wọ̀ àwọn tí wọ́n máa wáyà tí wọ́n wá kọ mẹ́sẹ̀gì wọ́n wà nígbà náà wípé arọ́mọ àwọn ń gbóná àwọn fẹ́ rògùn ní èrò pé níyìn dáadáa mọ létẹ́ ẹ wọ̀ ìyá yẹn èso ilé tí wọ́n ti tọrọ bára ilé mímọ́ lélẹ́ ilé ìmọ̀nìyà yín a máa sọ fún wọn ẹ̀yin tẹ́ ẹ máa ń bẹ́ kínní ẹ máa bá ń gbá wọn dànù ẹni ọba ti dé tó ní ọrùn ọmọ òun yóò yín mú ọmọ òun fẹ́ ra oògùn ẹsẹ̀ ń dún ìyàwó òun ọ̀ra oògùn ẹlòmíì tí ò sí ní ọmọ pín sí òun yóò wá ní òun fẹ́ ra oògùn 1500 ẹni tọkọ 1500 pé abájẹni tí ó fún 1500 ó fà káàtì nàmbà kalẹ̀ ó sì ra dátà 1500 àbí dátà 2000 ló fi ń wò wá ṣé owó tẹ ra dátà ni tó bá yẹ fi rògùn fún ọmọ rẹ tó kò ní gbádùn kíní yẹn wá ń pọ̀ jù online beggars tẹ́ ẹ bá ń ṣe online beggars ẹ má gbé e dé inú halkotun jakmaliya o ti bá wọn sàkọ́fà làwọn ń lò ń yà yìí ẹ gbọ́ wá sí ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ ẹ sì gbọ́ àwọn kí ló kọ rẹ̀ àwọn fàwáìdù tí tó ṣe àmọ́kọ́ máa wá tọrọ owó pàápàá jùlọ àti sọ́njọ́ ní wípé àwa mùsùlùmí nǹkan mà níwá o nọ́mbà 1 ni wípé èé ṣe tó fi já sí pé ọ̀dọ̀ àwọn mùsùlùmí ọ̀dọ̀ wa ni àlùmọ́gìrì pọ̀ sí àbí ti sọ́njọ́ ní nǹkan báyìí àwa mùsùlùmí kọ̀ wá sí ní tọ́fà kọjá wípé àìní kan sí lọ́pọ̀ nù wa tẹ́ bá wò ní sinú àlùmọ́gìrì nìsín àwọn haúsá àwọn ni upgrade first class àlùmọ́gìrì tọ́pọ̀ láyé ní nàìjíríà yìí haúsá lọ́pọ̀ jù nínú àlùmọ́gìrì omi ìgán lè fọ́ rẹ̀ lójú torí ọ̀tọ̀rọ̀ bára ni ó ti omi ìsìn ní tí ọ̀fọ́ lójú yóò fi òrí rajú ọba ti lálẹ́ ó ti wáhùn ọmọ wípé dẹ́rẹ́ ń jí ma lẹ́bí ya bukata alẹ́ irú fàṣírí lábọ́dé Muhammad lábọ́dé anábì Muhammad láyílá wọ́n máa àtọ́mẹ́kẹ́ àtàgbàlagbà wọ́n máa tẹ̀lé ra wọ́n máa wá rùn
eré títí wọ́n sì máa sùn dẹ́rẹ́ njúmọ̀ láyé wọ́n máa lóní alamisi dẹ́rẹ́ njúmọ̀ tàbí ya Rasulullah dẹ́rẹ́ njúmọ̀ mùsùlùmí náà ni ọgbọ́n mùsùlùmí náà ni àwọn tó tún jẹ́ Yorùbá tiwa táwọn ọba àwọn ìṣẹ́dẹ́rẹ́ njúmọ̀ aláwọ̀ máa yá ara ọbí sọ̀lẹ̀ alá Muhammadu yóò tún gbé gbági wàṣẹ yìí ní sáádà àti nàbíyú Muhammadu lóní alamisi gbogbo ilẹ̀ ẹ̀ máa ṣe rire pẹ̀lú ògùn Ọlọ́run ẹbùn mi nítorí àná Muhammad ẹbùn mi nítorí Ọlọ́run ẹ fi sabilillah ànàṣe nítorí Ọlọ́run ẹ bá lọ́n sòwò sówó owó bára lọ́lọ́run ṣe tọ́lọ́run tẹ́pà ní àbí ń tagúrú àbọ́lọ́run ní igba bára tí ń ṣe tó fi ní wọ́n bọ́lọ́run sòwò àwa mùsùlùmí náà ni ẹ ní rí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n máa yí pé sábọ́dé Jesus ẹ ní rí àwa yìí náà ni kìí jẹ́ pé kò sáwọn abẹ́gàsì lọ́dọ̀ tiwọn náà wọn abẹ́gàsì wà lọ́dọ̀ tiwọn àmọ́ abẹ́gàsì tiwọn àwọn pákéjì ẹ̀ yọ wọ ṣúùtì ni yóò sì fi gbogbo ẹ̀ sí ẹ̀ tún rí ṣùtọ́ da lẹ́sẹ̀ rẹ̀ yọkàn sọ pé hello my brother ẹjọ ṣé mo lè rí 1 minute nínú táìmù yìí ẹjọ ṣé mo lè rí 1 minute nínú táìmù yìí ọ wà súnmọ́ ẹjọ mo ń lọ sókùn mọ̀sán wọn wà stranded ó ti wọn náà ni mo ní kẹ ẹjọ ní bá rí jẹ́ mo lè 2000 mẹ́ kí n kan fi bọ́bọ́ ó ti rí un wọ́n wò pé irú ẹni yìí ọjà pé làlúrì kan ní ó gbé ó ní mọ̀gbà tó yọ owó tó fún àwọn rówó gidi gbà ẹ̀yàn máa gba bí à ń gbaná múrí márùn-ún ó ti yé báwọn àwọn tún fi pákéjì sí ẹ ní tètè màpá lùmọ́ngìrì ni wọn àmọ́ àwọn tiwa àwọn wà dọ̀tí aṣọ mọ̀ wá rùn wọ́n wá wọ́wọ́kúwọ̀ ẹ tún máa bá wọn láwọn jímọ̀ tẹ́ ẹ bá sí ń bá wọn jímọ̀ lẹ́ẹ̀ máa bá wọn nílé epo ẹ máa bá wọn bí tí ọ̀dà àti bí ọ̀dà wọ́n dẹ̀ tún máa bá lùmọ́ngìrì ní ọtí bẹ́ẹ̀ bá wá ń serú rẹ̀ ẹ má tún gbé torí mídíà mọ́ ẹ dákun wọn ẹ ń bà wá lójú jẹ́ púpọ̀ pàápàá jùlọ péjì wa yóò sí fúrú nǹkan báwọn àwa kì í ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa àwọn èsì bẹ́ẹ̀ yàn ẹ dákun torí àdá Muhammad káwa mùsùlùmí sì ní ká lọ lè gbìyànjú ká dí ikù ẹlòmíì ti má lùmọ́ngìrì ń sẹ́ ní 2011 ẹnìkan ọkọlé yẹn sáré parí ẹ̀yìn ọkọlé kọ́sìm ilé tó wá kọ́ yìí ọwá kú lọ ilé tó rẹ̀ tẹ́lẹ̀ ó kú mẹ́wàá kú lọ léwu ọkọ̀ 2 bedroom flat ó sì kú lọ bẹ̀ àwọn yẹn kàn mọ̀ pé máa jáde láàárọ̀ yìí sì máa wọlé lálẹ́ ni wọn àmọ́ tẹ́tí ń ṣe àṣẹ yóò kú òun lọ rí yàyí yóò sì lọ Ògbómọ̀ṣọ́ lè tọrọ bára tọ́ba kú mẹ́ ó lè lọ náà sákíwáyì àwọn ọ̀nà tó jìnnà ní ti lè tọrọ bára tọ́ba tọrọ tán yóò dé njọ́ náà ó ti yé báwọn àwọn àwọn òkè wọ́n yá oníṣẹ́ kan tí ń ṣe ni ó sì kọ́lé inú sẹ̀rí àsìlámù sì ní àlùmọ́ngìrì ò gbọ́dọ̀ kọ́lé kọ́dà kò gbọ́dọ̀ owó tí è jẹun lọ́la kò gbọ́dọ̀ pa ó ti yé dédé ní tí ó bá fi jẹun lónìí iná ní kọ́ pa tọ́ba tó jẹun tó táwọn ẹ̀lẹ́ jẹun kọ́ máa lọlé àmọ́ wọ́n pa owó àlùmọ́ngìrì mi lóṣù ó jẹ́ ẹni tí ń ṣe ìjọba lọ tálùmọ́ngìrì bá dé báńkì nísìn gbogbo yín wọ́n ní ẹ̀rọ wọ́n ní ẹ̀kọ́ mbẹ́ ẹ̀ kílẹ̀ àfàlùmọ́ngìrì tálùmọ́ngìrì wà bólè gbogbo ẹ̀ lásán nù ìsìlámù wọn gbọ́ kọ́dà tó sọ fá débi wípé àtún tọrọ bára fún masalasi ilé Ọlọ́run gan ibi tí bára tí mùsùlùmí tá a fẹ́ràn bára dé. ṣé ìgbà owó lójú ọ̀nà àbí ká máa gbé kiri fíṣẹ́ ìgbà owó ń títì fún Ọlọ́run à ní pé ọ̀dà torí nígbà tí ọ̀sán àwọn tí ó sànú wa ni náà làbí ní ọ̀dà àwọn tán ṣe dàrú wọn fi ń ṣe àmọ́ kò dáa bẹ́ẹ̀ kó jẹ́ pé ilé Ọlọ́run kó wá ní kọ́lé rẹ̀ tí ò tọrọ bára kọ àwa kọ́lé Ọlọ́run àwa nànke ànàṣe masalasi ìṣẹ́bíìlì wọ́n á lè wẹ ẹni tó mọ ohun nílò fi sabilillah àwọn kọ́ ànàṣe masalasi ẹ̀bọ́ lọ́n so ẹ̀rọ lọ́n lọ́wọ́ ó kárùkù ọmọ àfowó síbẹ̀ fún ilé Ọlọ́run ọba tí ń fún wa ń jíjẹ tí ń fún wa múmu ọba tí ń kùn wa lóorun tí ń jí wa ọba tí ò jẹ́ nǹkan kan ṣe wa ọba tí ń ṣàánú wa tí ń fún wa látẹ́gùn tí ń fún wa lójú ilé rẹ̀ làwọn ń tọrọ bára fún ó ń kárùkù ìtọrọ bára fún ilé rẹ̀. kò dáa àmọ́ làlúrí ní mú wa ṣe bẹ́ẹ̀ torí bá wọn rẹ ńláda àmọ́ kò yẹ kúrí bẹ́ẹ̀ nu Islam ó yẹ káwọn tán jólówó wa tán bá ti wá bá yín fúnlé Ọlọ́run afẹ́kọ́lé Ọlọ́run ní ilé fún wa àfún iye báyìí ẹ̀lẹ́ bólówó mi náà lé àkọlé Ọlọ́run ní mo fún iye báyìí ẹ̀lẹ́ bẹ́ẹ̀ lómi torí pé ìtàn gba bára títì ń ẹlẹ́sìn mi ò débẹ̀ yóò fowó síbẹ̀ yọ máa ní àwọn mùsùlùmí yẹn wọ́n dẹ̀ ń jẹ láìkí nǹkan tó ń ṣe yẹn wọ́n dẹ̀ máa tọrọ owó fọlọ́ ẹ má máa tọrọ owó fọlọ́ ma so bọ́lọ̀ bí èèyàn ti bó ti rí nu ni àwọn kọ́mẹ́ntì tẹ́ bá ti rí wọn báwọn láwọn tán wá ń tọrọ owó ìmọ̀ bẹ́ẹ̀ ti máa bá mi ṣe fún wa ẹ máa bá mi fún wọn blocking ẹ máa bá mi gbá wọn blocking wọ́n má lè wáyà yìí ma torí yà yìí ilé ẹ̀kọ́ ni kì í ṣe ilé àgbé so bẹ́ẹ̀ yẹn ti bó ti rí nu ni náà gbogbo yín pátá á ṣe lè lábìkan fún gbogbo àwọn tí wọ́n ń bẹ lórí ètò lónìí tá a jọ wà lónìí ẹ̀rọ ògùn Ọlọ́run wọ́n sì pàdé wa ní ọ̀túnla Friday náà kọ́túnla wọ́n pàdé wa lọ́túnla Friday ní dédé aago 5 báyìí náà láti wá tún tẹ̀síwájú ọ̀rọ̀ Maulana Sheikh Adam òun náà láti ń bá lọ nǹkan tó kún bẹ́ẹ̀ tá tún gbọ́ ọ̀rọ̀ wọn bá wa san ilẹ̀ san rẹ̀ li ilafi bismillahir rahmanir rahim li ilafi quraishin ilafihim rihlata shita'i wa zayt. tọ́ barakallahu fi bàbá wa Ọlọ́run jọ da fún yín bàbá wa ìmáàmù àgbà ká ṣe séwù fún wa ká tó ṣe bẹ́ẹ̀ wallahu ya'simuka minan la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata. bàbá wa ìmáàmù àgbà Ọlọ́run pẹnu ẹlẹ́rìí mà ó sì pẹnu ọ̀tá mọ́ ọ̀tá ò rò pé wọ́n dùn ní
ọ̀tá gbìyànjú kún ọmọ dùn ní àmọ́ ọlọ́run àti fẹ́ àwọn ẹni rere àti irú wa yìí náà tọ́lọ́run ní a máa fẹ́ wọn tá à ń bẹ lọ́run pé ọlọ́run yá àbáyọ̀ pẹ́ fún wa torí irú wọn ọwọ́n ẹyọ kan irú wọn lọ́lọ́run máa ń bùn ìlú kọ̀ọ̀kan ọ̀kan làwọn náà fàrídù làwọn náà ní àṣírù wọn yìí àti ń jẹ ìmáàmù àyẹ̀jẹ̀rú ẹ̀rí kọ́dà kí n fi gbogbo ẹnu sọ wípé ìlú nàìjíríà yóò tí ì ní irú ìmáàmù wa yìí nàìjíríà ò tí ì ní bí n bá dákọ̀ bì kan àwọn adakọ̀ bì kan wọn ní nàìjíríà generally wọn àì tí ì ní irú ìmáàmù wa lọ́rin yìí fún gbogbo nǹkan ara ìnírú ẹ̀ náà òun náà ló bí eléyìí tó tún ṣẹlẹ̀ yìí ìmọ̀ bàbá ìmáàmù àgbà tó bá nàmú tó bùn ní mu kọ́dà wọn tún bá ọ̀la mu kalẹ̀ wọ́n máa kéwúfá wọ́n máa pè wọ́n máa tú wọ́n máa fa wọ́n máa yóò bẹ́ẹ̀ gbé kalẹ̀ ìmáàmù tó tún dá ohùn ní fún rẹ̀ alhamdulillah alladhi barakal buraka ọgbọ́ alhamdulillah alladhi baraka sadda yẹ wọ́n gbé sadda lébi ọba yẹ kí sadda wà wọ́n kà fáfá bí tọ́ba yẹ kọ́ kà fáfá makariju baba da ọ̀yanjú púpọ̀ ọgbọ́ ọlọmọsá àjárí bàbá pé wọ́n bá wa sàlékún dáadáa àtàlékún àánú wọn oore tuntun tó wọlé tọ̀ wọ́n là ń kí wọn fún oore tó wọlé tọ̀ wọ́n wọn fa nǹkankan wọn wáyé kí wọn bá yín wá wàhálà ayé káàkiri gbogbo ntá wa ń dààmú kì í bàbá náà wọn bá wa dààmú ẹ̀ gbogbo ntọ́lọ̀ wa ń dá lóore ni wọn wá wọn wáyé ọ̀tá ti fi aburú lé wọn kí tí ò rí wọn ọlọ́run wa ni sẹ́yìn fa aburú lé kí ìwà aburú ìwọ fọ́ lójú má yà nọ̀dọ̀ ẹ̀ oore wa ni èmi ọlọ́run fẹ́ forí tì ọ́ mọ́tò kílẹ̀ ń kókó ẹ̀ Land Cruiser ẹ̀wọ̀n kan iná lọ wá láti presidential lọ́hùn àkọ́kọ́ náà ni pé mọ́tò wá láti presidential náà bó ṣe lè wù kí mọ́tò wọn kọ́ ní mọ́tò ìbéèrè ru mọ́tò ọ̀hún ṣé presidential ló ti wá mọ́tò àgbà ńlá yé nu àyè tó ti wá ní àyè ńlá ni ẹni ńlá náà wọ́n sì gbé fún ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé kí wá ṣe mọ́tò wípé ru mọ́tò wo ni mọ́tò tó gbọ́ Land Cruiser ó ti wá ó ṣòro ó pé kọ́dà ni tí ó bá gbé ìbò dáadáa ó lè rí pé ọkọ̀ tó lálàáfíà ọkọ̀ tó dúró dáadáa nígbà mo rí lérí gíní mo rí pé ọ̀rá pẹ̀lẹ́ pọ̀kọ̀ ńlá gùn lérí ìdó ọlọ́run wá ṣe fún bàbá wa ọlọ́run ní ó lo àyè náà ó sì fòrè lónìí a kí bàbá wa pé wọ́n tún kú ọ̀kan nú oríire tọ́lọ́run tó ṣe àwa táwọn ìjọba wọn náà ń kí wọn wípé a kú oríire tọ́lọ́run tó ṣe fún bàbá wa gbogbo tó kù tí bàbá wa ìmáàmù àgbà ń lọ ni ó lò bó ṣe lè wò kọ́gùn tó bó ṣe lè wò ọpẹ́ tó ọlọ́run jẹ́ àlàáfíà ogun jù bẹ́ẹ̀ lọ ọlọ́run jẹ́ oore ogun jù bẹ́ẹ̀ lọ má jẹ́ wọ́n bá ìsàn lò bàbá wa ṣàánú wọn ọlá Muhammad à ń fohùn bàbá wa Mudirul Markaz abalagege à ń fohùn wọn kí bàbá wa ìmáàmù àgbà wípé congratulations ọlọ́run mọ́sá jẹ́ kí á rí bàbá pẹ́ kọ́ má jẹ́ ó dé kó jẹ́ okùnfà ìdáyẹ̀mí wọn lójú ọ̀nà ọlá Muhammad Rasulullah wọn a tó kí bàbá wa ọlọ́lá wa bàálù lọ́rin káṣe ṣéyíkù wallahu ya'simuka minan nas la takhaf daraka wala takhsha wala hawla àsìkò bàbá wa bàálù ní dáa púpọ̀ bàbá wa bàálù náà ni wọ́n fún mọ́tò ọgbọ́ bàbá wa ọlọ́lá wa bàálù lọ́rin àwọn ni wọ́n fún mọ́tò ọgbọ́ àwọn ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n fún mọ́tò bàbá Ìmáàmù Màlé ni wọ́n fún mọ́tò bàbá Ìmáàmù Gàmbàrí ni wọ́n fún mọ́tò bàbá wa Jánásì wọ́n fún mọ́tò gbogbo àwọn balógun mẹ́rẹ̀ ni wọ́n fún mọ́tò kọ́dà gbogbo àwọn àhímà lọ́rin pátá ni wọ́n fún mọ́tò ó ti bá wọn oríire ni ọlọ́mọ jẹ́rìí bọ́ tẹ̀lé ẹ̀ fún bàbá kọjá mi wọ́n gùn sí lèyílá bí kan fún bàbá wa bisimilahi rahman rahim lèyílá bí Qurayzin wàlíyàbùdó rọ̀bà hadal bẹ́ẹ̀ tẹ̀lé ẹ̀ àmàhùn mi jó wa mọ́nà azàdúrà gbogbo àwọn tí ń wò wá azàdúrà kú wa náà ọlọ́run jáde wa wọ́ gbà pẹ̀lú ògùn ọlọ́run yóò máa dijọ́ kìnìún ọlọ́run jẹ́ kí a máa bẹ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.